Ó jàre ọkọ mi. Mo fẹ́ lọ tán. Ele ó ní kuna ma, ele ma kuna ma. Ó jẹ́ 200. Mami, ẹ jọ̀ọ́ 100 naira fún mi. 200 ni 100 naira lé 100 naira lélẹ́yìí. Mami ẹ jọ̀ọ́ ẹ bá lọ. Ó tí kódà kó bá jù pínpín ní báyìí lọ 100 naira ni. Lọ sọ fún wọn pé kán mò ń bọ̀ abẹ́ lọ. Mò ń bọ̀ abẹ́ lọ. Ẹ dákun ìyá mi ẹrú rẹ̀ ìyá aláta ìdá. Wọ́n lọ bá ń sìn. Ìyá tí ń lẹ̀rọ yìí. Kí ni mo sọ fún yín? Mo sọ mo ní bó ṣe rí wa látọ̀ọ̀kan ló sá lọ ó mọ̀ sá lọ ni ìyá yẹn sá lọ ni ẹ kó máa sá nìṣó eré tájà àti ẹ máa fogún ọdún sá eré fàájì ló máa jẹ́ fẹ́ ṣe tiwa a máa mú ṣá ni. Kò mọ̀ mí ni o tó bá mọ̀ mí kò ní bá mi dánrù rẹ̀ wò èmi kò sí wàhálà eré ló lè rẹ̀ gbójúlé orí mi hàn bó ti hàn àlọ́ lámilámi láàárín ẹnìkan ìrábọ̀ rẹ̀ kọ́ máa lọ ṣé bíbí ló wà òun lọ tá ń bí ọfẹ báyé tèmi jẹ èmi náà báyé tiẹ̀ jẹ ayé wọdọ bàjẹ́ papọ̀ ni gbé ẹ̀rọ ata yìí. A máa gbẹrù ẹ ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí ata. Ata mi lélẹ̀. Ngbà jẹ́ sàrà ọkọ. Gbàtọ́ jẹ́ tẹ́ ń gbọ́. Ata tí mo fẹ́ lọ tàbí fi jẹun. Pẹ́tà lọ́wọ́ ẹ̀ kó tí ń gan dànù. Pẹ́tà wá. Bóyá. Alùjù yà yín lọ ó ń pẹ́ kí àwọn olówó èlé tó gbé yà yín kó kọ́ èmi wà rọ́ọ̀ṣì bọ̀ wà ṣe kíní kan. Àwọn màálù mọ́mí ò válù tó màálù dádì. Màálù válù jù yà yín mo ní màálù válù jù yà yín lọ náà mo ṣe ń wẹ̀ yìí fi bí ilẹ̀ mo ní kókó bí. Nonsense. Kíní kankan kíní tèmi ìgbà tí Evans ń kó wọn lù ibo lẹ́wà dùgbẹ́ kó pé kò bọ́ sọ́wọ́ ẹ̀ ẹlẹ́lẹ́yà olówó èlé gbé yà yín yẹn lójú òrìrí kọ́sà máa ti gbé àwọn eléyìí. Ẹ ṣàánú ẹ̀. Èwo làbọ̀rọ̀ máa gbọ̀n. Ẹ ṣàánú ẹ̀. Wọ́n yáwó lọ́wọ́ wa ní ẹ̀ṣẹ̀. Sọ̀rọ̀ sókè nígbà tó wá ariwo ló ń pa ó wá jẹ gbèsè tó ń sìn ó lè tọrọ bẹ́ẹ̀ náà ló ṣe é tẹ́jọ́ ní ọjà yìí ni. Ẹ ṣàánú ẹ̀. Ẹ lanu sọ̀rọ̀ yín lẹ́ni problem ẹ lanu sọ̀rọ̀. Ẹ jẹ́ fún mi lọ́wọ́ ẹjọ́. Kò jẹ́ pé tọrọ owó fọmọ wọn wọ́n tọrọ owó gbèsè tó jẹ. Ẹ ṣàánú ẹ̀. Owó lápò. Ẹjọ́ máa ń fún mi lówó. Owó kọ́múlé yá. Ẹ fún mi lówó. Ẹ ṣàánú ẹ̀. Ẹjọ́. Ẹ fún wọn lówó. Ẹ ṣàánú wọn. Ẹ ṣeun. Wọ́n jẹ gbèsè ní òkè báyìí. Èso lè sọ̀rọ̀ sókè mẹ́rin bá ẹ wo ẹ máa jìyà o. Ìyá ni kọ́kọ́. Ẹ máa jìyà o. Tí wọ́n gbà yín lágbo lórí ẹ ṣe Ẹ jù sí ṣàánú ẹ̀. Ẹ fẹ́ sọ wá di dàbí mo ṣe dà. ẹ ṣàánú ẹ̀. orí ó yẹ ká máa wo ṣẹ́ ká tó máa yá wọn lówó. àwọn máa dín fún ọmọ máa wo ṣẹ́ orí eléyìí ò tiẹ̀ fowó wálé rárá owó yẹn pẹ̀ka tó kúrò náà jà yìí ó tẹ̀ ti rẹ̀ mí báyìí. ẹ ṣàánú ẹ̀. kí ló tẹ̀mí àti ẹ mo bẹ́ẹ̀ náwó ni mo bẹ́ẹ̀ náwó. Ẹ ṣàánú ẹ̀. Afẹ́ tó nẹ́ẹ̀sì ẹ̀ kó tó pé. Ẹ ṣàánú ẹ̀. Èso lè sọ̀rọ̀ sókè tó jẹ́ gbèsè ní. Nígbà tẹ fẹ́ yáwó ọrùn kúkú la fi yá ẹ fẹ́ sanwó tí ẹ sọrùn kúkú ó yá ẹ ṣàánú. ẹ ṣàánú ẹ̀. Abọ́kí ebe dùn àlà. Ẹ gbà ẹ ṣàánú wa. Olórí òkùnkùn ni ó yá níṣù. Bẹ́ẹ̀ sì máa tọrọ ẹ jẹ́ ṣàánú ẹ̀ tọrọ àjà sí wòwò ní ọjà yìí ni. Ẹ ṣàánú ẹ̀. Ìwọ ti wọ́wọ́ tó ti bàjẹ́ nù gbèsè ayé rẹ̀ fọwọ́ sí. Níṣọ́ níjọjà rẹ̀. Ẹ ṣàánú ẹ̀. Ọ̀rọ̀ bí kò gbà. Mo bá yín wọnú ọjà yín ní ìgbésẹ̀. Kánú báwo ló ti gbà ní báyìí ó ti sú èrè. Orí eléyìí ò tajà. Ẹ ṣàánú wa.
ṣe lọ́gẹ̀dẹ̀. Má. Àá ìlú lọ́gẹ̀dẹ̀ yín. Ṣé àwọn ilé ti 200 ló gba mẹ́ta 500. Àwọn ilé 500 ló gba mẹ́ta 1000. Èló lè máa ta fún mi jálẹ̀. Jálẹ̀ nìyẹn. Ilé ìkọ́ ǹjẹ́ wá láìkọ̀ èló lè máa fi lè fún mi jálẹ̀. Kẹ́mi lè 400. 400 bẹ́ẹ̀ ni. Àìsànú ẹ̀. Ẹsí tẹ́ fi wọ́n ṣe ìfi pọ̀ jù. Ẹ bá jòkè ṣàánú wúmà ilé ẹjọ́ torí Ọlọ́run. Ẹsí tẹ́ fi wọ́n ṣe yóò ti pọ̀ jù. Ṣé rí ẹ̀mí tó jẹ gbèsè ní òsàn. Gbogbo wa yìí gan bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí. Gbèsè la fi ń gbéra. Sẹ́rí ẹjọ́ èyí ó ti mọ̀ pé onígbèsè nìyí. Irun ojú yín tó dàbí wáípà mọ́tò. Mékọ̀pù ojú yín gan ẹ̀yáwó ṣe ni. Táwọn ò bá mọ ya yín lówó. Ibo lẹ́yìn ó ti rówó mọ́ta tòmátò. Àbúrò òsìwọ́ ọ̀rọ̀ òsìwọ́ lẹ́ ń sọ. Ẹ̀mí wèrè wo ẹ̀mí yóò yẹ kẹ́fẹ́ mi yín mu sẹ́ sí ni. Ẹ gbẹ́ni sọ̀njà rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀yin onígbèsè yìí. Èmi rò pé bí wọ́n fẹ́ yá wọn lówó ni. Èmi rò pé bí wọ́n gbé ìṣòwò wà lọ́wọ́ ẹ̀yìn mi ò mọ̀ pé gbogbo ríìmù yìí náà inú ríìmù yìí náà ni ìṣòwò ẹjọ́. Gbogbo ríìmù tó yẹ pé wẹ́dà ló ṣe. Wọ́n wọ́ṣọ construction company wọ́n ń ta sí tòbátò torí ọ̀rọ̀ wo òye mi ẹjọ́ láyé yín. Tẹ́ bá fẹ́ kọ́ lọ́n dá yín dúró tẹ́ bá tún dá a dúró ògùn máa pa yín ni. Ẹ náà. Ó yẹ ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wọn. Láìpò kí la fẹ́. Mami nìyí. Ìyá rẹ ló ń bèsì. Ta ló bí iye máa ja àbí wẹ́rẹ̀ lélẹ̀? Kéèkì ní ilẹ̀. Ó ti ẹ̀dá. Ṣé onígbèsè mọ bímọ tó fà ìtó yìí? Máa wẹ́rù wèrè. Ó dàbí òwú sọ́ọ̀bù. Owó dà. Ẹjọ́ torí ojú ọtí ẹjọ́ Èló lẹ ti pa. Èló lẹ pa. Èló lẹ pa. Ẹ wáyà rẹ̀. Èló. Kìíní wáyà rẹ̀. Irú àwọn ọlọ́jà báyìí. Àwọn tó ń bá ló gbà lọ. Ẹjọ́ tẹ̀ ṣe ìwọ. Ọ̀yọ́ ní báńkì náà máa ń kówó sí. Ẹ wọ̀ yẹn ní báńkì ẹ̀ wò. Ẹjọ́ jẹ gbèsè ni ṣebí ìyá ẹni. Ṣebí ìyá ẹni. Ẹjọ́ jẹ gbèsè ni o. Ẹ dìde sáà jáde. Ẹ dìde sáà jáde. Sẹ́tù fọ́ tébù ni wọ́n ní ká ẹ dìde ẹ mọ̀ fọ́ gíláàsì eléyìí. Ẹ jẹ́ gbèsè ẹ̀ tí ìrówó san ẹ tún fẹ́ fọ́ ṣé eléyìí jọ firewood lójú yín aláìsè sọ pákó stand right and lead down very well. Ẹ fi wọ́n sílẹ̀ wọ́n fẹ́ fún gbèsè kún gbèsè ni. Thank you iye kan èjì. Ẹjọ́ ẹ̀bẹ̀ tó ń bẹ́ẹ̀ sì kò yé mi ṣé ká fìyẹ́ ẹ̀ sílẹ̀ ni kó má sanwó wa àbí wọ́n máa sanwó wa ká bàbá ti yẹ́ ẹ̀ sínú ṣòwò. Àdílé ni. Rárá àwọn máa wà sùn a máa wà sùn. Ẹ wò ṣé ẹ rí tabaníkà sọ fat òótọ́ ọ̀rọ̀ délẹ̀ yẹ ká bára wa sọ̀rọ̀ mọ́mí ẹ̀ ìgbó ṣé ń wò wọ̀nyí olùsí ayé àtọ̀run ni wọn ìyá nígbà tí wọ́n bí wọn báyìí wọ́n gba láísẹ̀nsì yà báyìí wọ́n fi lé wọn lọ́ba kí wọ́n bá máa wá yẹn káàkiri àmọ́ mọ́mí ẹ̀ kiri gbogbo ọjà entire market tó ní shop tó lé ní almost 1,500 ń tá a pa ni tí n bá jáde bí eégún tí n bá pawọ́ yìí wàláì mi ò ní bọ́ ẹ̀kú lọ́rùn màá dẹ̀ fi sùn bẹ́ẹ̀ màá gbójú ohun tó máa kiri màá máa kiri lọ because ó yẹn gbọ́dọ̀ pé target mi. Now mọ́mì ńgbà tá a tún wá pàdé wọ náà ní after 6 alẹ́ wọ́n kírun tó 7 ọ̀gẹ̀dẹ̀ full tray tó gbé bó ṣe fresh tó rèéyàn bí lọ́ọ̀ pé kí ló ń tà ó ṣe dí bí popcorn tí ó refuse láti blow. Irú kí ni ìbéèrè tẹ́yìn náà béèrè yìí báyìí ní sí pé apàdé ẹ̀ ń kiri banana ṣé tíyà rẹ̀ bá jẹ́ ìyá gidi wọ́n ní tọ́mọ bá sàn ara ìyá ló yẹ ká ti mọ̀ sọ yẹ kí ẹ mọ̀ gbé local banana lé lórí tó yẹ kó fi ń dín lódò ni ṣé kò yẹ kí irú eléyìí kó mọ̀ jẹ international banana ó fẹ́ fi mi ṣe techno makana ṣé bó yẹ kó mọ̀ jẹ international banana ni eléyìí bó ṣe wáyé ní sí ìpè kiri náà máa fi ṣe láàsì dodo wèrè ó ló ń ta. ẹlù secretary ẹjọ èló ni àwọn mọ́mbà onígbèsè tí wọ́n jẹ. Owó wọn tán gbà 42,500 naira ni wọ́n dẹ̀ ṣe san 12,500 naira so balance wọn sìn ó kù 30,000 naira. Ìwọ gan ṣé bó ti yẹ kó sọ̀rọ̀ nu ọ bẹ̀rẹ̀ sí sanwó tí wọ́n jẹ bí ìgbà tó fẹ́ rìlíìsì rìsọ́ọ̀tì ìdìbò ADC kìíní kan 50 kìíní kan PDP kìíní kan 50 kìíní kan APC PDP ṣé bó ti yẹ kó sọnù mami out of lift. ṣé ẹgbẹ́ ẹ tẹ́ ẹ jẹ mọ́mí ẹ̀ wọ́n jẹ̀yàn tó wíkẹ̀ wọ́n jẹ 42,000 wọn ò try láti meet up pẹ̀lú even 50%. Nígbà tó débi tó fẹ́ yáwó ńjọ́ yìí ọ̀hún kúkú náà fi yà máa ń sọ ọjọ́ tó lọ ọjọ́ máa dé padà. Nígbà tó fẹ́ sanwó táwọn wá wọn kì í mọ́ wá agbábíà méjì báyìí sọ̀rọ̀ ní ẹjọ́ bó ti lò wá fọ̀rùn gígùn wọn fi reply wa bẹ́ẹ̀ ṣe wà yìí
ẹ ti jẹ̀bi ikú. You are taken to prison. We cannot discharge you and akute. Stand up! Ẹjọ́ this way. Ẹjọ́ bá mi bẹ̀ wọ́n. Ẹ mú wọn lọ bó ṣe tọ́lẹ̀tì tán bẹ̀ ni. Obìnrin lẹ̀ ń jó yẹ kó yé yín. Ẹ lọ. Àǹtí ẹjọ́ bá mi bẹ̀. Àǹtí ẹ bá mi bẹ̀. Ọba dáná lọ nígbà mi wẹ̀. Ọba dáná bá gbé ìbàdí fún ẹ. Ọmọ mi tẹ́tẹ́ wà, ọmọ mi tẹ́tẹ́ mi lọ. Tani. A ní kẹ́ wọlé ẹ̀dùn gírímọ̀ ẹ̀ ń yọ̀ kí ni nǹkan tẹ́ fẹ́? Ok, ẹ fẹ́ fi di san gbèsè. Àyẹ̀kọ́ èmi nìkan kọ́ mọ̀ ló gbọ́ owó kọ́mpìnì ẹ wọlé sínú ẹ̀ ń fọwọ́ bomú. Ìyá ti jẹ yín tán, bàbá ló ń jẹ yín lọ́wọ́, orí yín ò dá. Ta ni kí n máa bẹ̀ báyìí nígbà tó ní ìyá rẹ̀? Só yẹ kí ìyá rẹ̀ sórí jẹ́ sọ kíní kan fún ọ. Kí ni ìwà àti ìyá rẹ̀ ń dààmú ara yín fún? Kọ́múlé láńtà jẹ́ ká máa bá yín tan láńtà. A ní gáàsì mi gan ẹ kọ́yàn yín lé. Ìgbà mẹ́rin ni ó fi jó tán. Ẹ sì máa bá ti yín lọ. Ọlọ́run mú ìyá yìí o. Táàmù tá a ti mọ̀mọ́lẹ̀ ìdá àgbọ̀n ni. Kí ló ṣẹlẹ̀? Pé olólò toilet glass. Èmi ni. Ibẹ̀ ọjà ìwà ọrùn bí mo sọ àárín. Inú mi ti bu tẹ́lẹ̀. Ayọ̀ bàjẹ́. Torí pé ká lè fi àjà àwọn èèyàn lè fi ṣe mọ́ mo kọ́ mọ́ ń gbà mí. Ọ̀tá lọ kú wèrè. Ìwọ fà ìtó yìí, ó yẹ kó máa kiri ọ̀gẹ̀dẹ̀. Ta ló yẹ kó lọ sí mainland? Kó máa sọ pé any fucking of the day, ó yá pay me. Kó máa yọ fọ́tò. Ọwọ́ kiri ọ̀gẹ̀dẹ̀ kí títì. Ibi tí yàrá wà ni wọ́n wà. Bros, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí yín 1 minute, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ mo wá wo brother mi ládùúgbò yìí ni, wọn ò dẹ̀ sí nílé, so mo dẹ̀ wà stranded, mo kàn ní change díẹ̀ ni tí máa fi wọ mọ́tò dòṣòdì, so mi ò mind ẹni tí tẹ bá fún mi. Ǹjẹ́ ní káṣí lọ́wọ́ báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wà kó yín, ó possible, anything. Kò ga ọ. Lẹ́yìn dàbí ẹni tó lówó lọ́wọ́. Ṣáájé ń wá tiẹ̀ ti da èyí tájé ń wá ìtàdẹ̀ ti dúpẹ́ ẹ ṣàánú èmi náà jẹ́ ká jẹ́ wá sọ́dọ̀ èmi náà ẹ bá mi wá nǹkan kí n tiẹ̀ jẹ. Mi ò lè pa fún ìwọ̀n sí mi lónìí ṣọ́ọ̀bù ọgọ́ ni kí n dúró sí pípa ẹni tó bá yẹ kó wà lè ní máa fún yín àfi tó yẹ kó wà lọ́wọ́ mi máa fún yín kò sí lọ́wọ́ mi má bínú. Ọ̀hún ní mọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ. Wọ́n ti kà á síbẹ̀ má bínú. Uncle, ẹ̀rọ. Ẹ rọra, ẹ ǹlẹ́. Ẹ jọ̀ọ́, àbí mo rí change díẹ̀ lọ́wọ́ yín kí n tiẹ̀ fi jẹun. Change kẹ́ fi jẹun. Àǹtí ẹ̀yin kọ́ mo rí ní ìjẹta ní street kẹta lẹ́yìn bẹ́ẹ̀. Tẹ́ sọ pé ẹ ní ìdòwú pé ẹ fẹ́ fi jẹun. Ó ti jẹ́ pé gbogbo gbàlébí máa ń pa yín. Oúnjẹ náà lẹ máa ń fẹ́ fi jẹ. Ẹ ní nǹkan mi tẹ́ fẹ́ tọrọ owó lé lórí oúnjẹ ni. Ẹ rí bọ́n ṣe rí. Kò ń ṣe pé ohun èmi náà kí n máa tọrọ bí mo ṣe ń tọrọ yìí àmọ́ màámi ló wà nínú wàhálà kan wọ́n yáwó lọ́wọ́ àwọn kan ni ojoojúmọ́ dẹ̀ lọ fi wá ń pariwo tán fi ń tì wọ́n mọ́lé gbogbo bí tí mo dẹ̀ ran ọkàn rẹ sí ìjákulẹ̀ ni mo bá ń bẹ̀. Wọ́n wá wò pé kàkà kí màámi máa ṣẹ̀sìn kémi kúkú gbé Túnjí kúrò kí n bẹ̀rẹ̀ sí ń tọrọ owó kówó yẹn lè pé kí n lè yọ màámi nínú àjàgà tán wáyé. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ yẹn èmi náà mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù ẹ má bínú sí mi ṣé ẹ mọ̀ pé nǹkan tó gbé yín débí báyìí ló gbé mi náà débí báyìí. Bọ̀dá Délé bolẹ́ á wà látàárọ̀ èèyàn kọ̀ dúró síbẹ̀ látàárọ̀ ní ẹ̀kọ́ dáyọ̀ dùn. Gbogbo ọ̀nà ló dínà tráfíkì wà lọ́nà tó bá yẹ pé mo mọ àwọn short cut mo gba kọ́nà àgọ́ ni mo ì tí lè dé bíbá
nǹkan tó ń bá mi sọ lẹ́ǹkan mi ò gbọ́ lórí fóònù kí ló sọ. nǹkan tí mò ń sọ fún yín ni pé ọlọ́pàá ti wá mú mọ́mì yìí o. ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá mo ṣáàrí mọ́tò ńlá kan tó dé pẹ̀lú bàbá olówó kan láwọn mo ṣúwọ̀n pé mo fẹ́ sọ pé bàbá olówó yẹn ló máa ní kán mú wọn. kí ló ṣe tó fi ní kán mú wọn. èmi ò mọ ohun. dáàdì nǹkan. wọn sí ilé títí di bí ṣe ń sọ̀rọ̀ ìwọ̀n ti dé. wọn ti dé ó dẹ̀ ti mú mọ́mì lọ jẹ́ wọnú máa wá jẹ́ ká lọ. dúró nísìn ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí báyìí kí ló ń bẹ̀ mí fún àpòkù asámà lápẹ̀rẹ̀ yóò sànìdí tó fi mẹ́ǹgbà ní tí mo fẹ́ kọ́ ṣẹlẹ̀ rí o lójú mọ́ bẹ̀bẹ̀ ṣọ́ńtọ́ ń bẹ̀ mí fún báyìí kí n gbọ́. bẹ́ẹ̀ tìyá mi mọ́lé ò dáa ẹ̀mí tó bá jẹ gbèsè náà ló máa san. kẹ́mi má san. àhámọ́ yẹn ò lè fún wọn ní opportunity láti san. èmi náà fẹ́ kọ́ san mọ́sẹ̀ ìbẹ́ lọ́hùn kọ́ san mọ́sẹ̀ ọlọ́run níjọ́ san àmọ́ yà tí ó jẹ́ ìyá rẹ̀ yóò jí yàtọ̀ yóò bùn ọ̀jẹ̀ ṣé bí wọ́n lọ́mọ ẹ̀ ìyá ẹ̀ oró ṣé ojú tó fi kó yẹn ló fi gbọ́ bẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ sá. kí má ṣe kíni nígbà tí ó fẹ́ yáwó lọ́ọ̀ mi àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ó di tipẹ́tipẹ́ nígbà tí ó yàwó tó fẹ́ fi ṣe tó fẹ́ ṣe ojú rẹ̀ mà dà ṣé ojú tó fi kó yẹn ní fi ń gbọ́ bẹ̀ ṣé bí wọ́n kàwé. bẹ́ẹ̀ni sá. ó sá mọ̀ ń pa investment ó mọ̀ ń tán pè ní investment ìyá ẹ̀ fẹ́ rán ní dáhùn. wọn ò rẹ́dí láti rán yín dáhùn. ó fọ́ my dead body. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi tú wọn sílẹ̀. tú ta nílẹ̀. ẹ jọ̀ọ́. kò lè bá má nìbó bó ṣe pé ìjọ nínú bí mi. ẹ jọ̀ọ́. wo dìde tẹ náà dìde mi fẹ́ bẹ́ẹ̀ sì kankan bó ṣe pé ìjọ nínú bí mi sórí wo mi dáadáa bó ṣe ra ibi tí ààrẹ ọmọ gbé. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ sà ẹ ro t'Ọlọ́run ẹ jọ̀ọ́. Ọlọ́run. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ràn owó. yes sir. mo fẹ́ràn owó kì í sọ eré kọ́ o kí n lè torí owó ni mo fi ń jáwó èlé ntẹ́ mi nu ẹ̀fọ́ lídìí ẹ̀ lé kémi ṣe mo fẹ́ràn owó gidi mo lò 17 years ní Ghana 17 years ni mo pè owó ló lé mi kú ọmọ ẹ ẹnìkan jẹ mí lówó owó tó jẹ mí gbogbo tó fi jẹ mí kò pé 15,000 torí owó ń gbà mo dá wàhálà lẹ tí ń wá mi káàkiri ẹ gbé mi nú Black Maria ń bá mo ṣèyàn léṣe tí wàhálà ìpọ̀ ni mo sáko mo fẹ́ràn owó gidi mo lè pààyàn torí owó bẹ́ẹ̀ bá jẹ mí lówó àmọ́ ńgbà yá rẹ̀ ò fún mi lówó mi bí mo ti fẹ́ràn owó tó yìí ìfẹ́ràn owó jọ lọ́n lọ. Ọlọ́run yẹn náà ní kẹrù ẹrù t'Ọlọ́run. ńgbà ya rẹ̀ wá kọ̀ tí ò fún mi lówó ní bàbá rẹ̀ gangan wá sọ mi pé tí n bá mú ya rẹ̀ dáadáa kò ní fún mi lówó mi ìdí nù tí mo fi fọlọ́pàá gbé yẹ. dádì bẹ́ẹ̀ni. lọ ní kẹgbẹ́ mọ́ mi. bàbá dúró màá sọ lójú. dádì. bẹ́ẹ̀ni. tí bàbá rẹ̀ bá dúró. dádì. bẹ́ẹ̀ni màá sọ lójú ẹ̀ pé olóníkẹ́ arrest màmá and I arrest her. dádì. bẹ́ẹ̀ni màá dúró bá ju bàbá rẹ̀ màá sọ bẹ́ẹ̀ fún bí ìyá bá sanwó mi ló kù mẹ́. àmọ́ ètò ẹ̀ka play àmọ́ ilé ètò ẹ̀ka play nù rẹ́kọ́ọ̀dù wọn. Sàká Ọláìgbàdé mo ti gbọ́ tipẹ́ ó dá ẹ̀gbọ́ ni màá play. Ọláìgbàdé ní Sàká o. Délé. sá. ṣé ò sí. dádì wọ́n parọ́ kan mọ́ yín mo dẹ̀ fẹ́ confirm bóyá òótọ́ ni àbó òótọ́ kọ́. wọ́n parọ́ mọ́ mi. bẹ́ẹ̀ ni. wípé kí ni yẹn. wọ́n ní ọ̀hún olówó èlé ibi tí mọ́mí ti lọ yáwó pẹ́yìn lẹ́ni kan wá fọlọ́pàá wá mú wọn nílé. tí n bá rántí ó dà ń pè mí ni èmi mo ní kán mú mọ́mú yẹn káwọn olówó èlé máa mú yẹ ẹ lọ. bọ̀ kí ló dé dáàdì. ìwọ ń béèrè. bẹ́ẹ̀ ni sà. pé wáì kí ló dé ṣé kò yẹ kán mú yẹ ẹ lọ ni. obìnrin tó wà nílé ọkọ tẹnu ọkọ ẹ ò ká ìyà tírú wọn jẹ nìyá ẹ̀ ń jẹ lọ́wọ́ yẹn tí n bá rí punishment mi tó tún lejú kán mú yẹ ẹ lọ màá tún ṣe. ọkọ dáná. quiet tí wo ò bá ponú kí ni ìyá ẹ fẹ́ fowó èlé ṣe ó lọ yáwó èlé òun tó tiẹ̀ bí mi nú jù nú owó èlé tó lọ yá òun ni táìtù owó èlé yẹn gangan àmúkàwé wọn ni gbọmúlé láǹtà ọmú tèmi ń gbádùn tí mò ń lá tí mò ń kó ìyá ẹ lọ gbélé láǹtà ṣé kọ́ mú jóná lójijì ni tí ìyá ẹ tí ò bá lórí tó ń rò
ṣé kò mọ tó ń dun èmi ni gbọmúlé láńtà ìyá ẹ lọ gbé ọmúlé láńtà ó gba owó wá ó lọ gba owó fi gbowó ó wá di wàhálà tán ẹni kémi dá sí bí mo ṣe ní kán máa mú lọ yẹn ló dáa òpònú nìwọ mo ebi ọmú ọ̀hún ló mú dàgbà nìyá ẹ lọ gbélé láńtà ló lọ jóná dànù yẹn ìránṣẹ́ òṣì ọ̀rọ̀ kó dáadáa kó wájú mi. bọ̀dádì kò dáa náà ṣé bọ́lọ́pàá ṣe mú wọn lọ yẹn lórí wa dáa ni. sàkálà ìgbàdé. ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. máa wà arákùnrin yìí kẹ́ ẹ̀ ibi ló máa dé wá bá mi ló lù ń lòkulù ga o pàmò kọ́kọ́rọ́ mi. ẹ ní sùúrù náà ẹ jọ̀ọ́ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mì mi ni òun mò ń sáré kiri láti jẹta náà ẹ jọ̀ọ́ náà. mọ́mì ẹ̀ ṣòro pé owó nǹkan tó ṣe mọ́mì ẹ̀ lèmi á fi sanwó kẹ̀kẹ́ padà. ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́la. ọjọ́ mẹ́ta máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ẹ jọ̀ọ́ náà. àbẹ̀rù ọlọ́run wo mi ò nájọ́ bẹ́ẹ̀ rò mi ò nájọ́ bẹ́ẹ̀ rò èmi ti rí ẹni tó máa wa márùwà tèmi tó máa wa kẹ̀kẹ́ mi tó máa ṣe dáadáa ó bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ wọ́n bá mú kọ́kọ́rọ́ mi. bá mi mú kọ́kọ́rọ́. bá mú kọ́kọ́rọ́. ẹ má ṣe báyìí náà ẹ rotọ Ọlọ́run náà. ló sọ máàlì. ẹ má ṣe báyìí náà. ṣé kí ni. ẹ jọ náà. kí n jọ kí ni ọjọjọ ni. ẹ má ṣe báyìí náà. tẹ bá gbé lọ kí lè fẹ́ ká máa jẹ. olórí burúkú kí ló kàn mí pẹ̀lú ìyá ẹ̀. wo sílẹ̀kùn fẹ́ mi o. ẹ má lọ. tíkẹ́ẹ̀tì fún mi. ẹ má lọ. ẹ má lọ. ẹ nà ó. lójú ẹ̀rọ pé kẹ̀kẹ́ òkè ń báyọ̀. ẹ má lọ. ìgbà ọ̀dànù. ẹ má lọ. ẹ wo sílẹ̀kùn fún mi. Ọlọ́run á bá yín yanjú ẹ̀. àmín o. kí la fẹ́ ṣe báyìí. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn a dẹ̀ ti gbìyànjú in fact a ti dé mosque iye tán ní hùn sí fún wa ká ti ẹ̀rú yẹ kó pé ká lè yọ àwọn parent wa nínú wàhálà tán wá yìí. nǹkan tèmi náà ṣe mú wá sílé ìjọsìn yìí nìyẹn gẹ́gẹ́ bí kristẹni ẹni help tó bá lè ṣe fún wa sà àwa bí láti wá tọrọ owó ni sà. gbogbo ní fọlọ́rọ̀ wa ṣe rí nǹkan tó gbé wá chọ́ọ̀chì inú mi máa dùn sí torí nǹkan tó dùn mọ́ lọ́rùn ọba nínú mi ẹ̀dá tó bá jókòó tó rí pé òbí òun wà nínú ìṣòro tó wá ń làkàkà láti yọ òbí ẹ̀ kúrò nínú làásìgbò náà inú ọlọ́mọ máa ń dùn sí wọn àná ọlọ́run sì ti fi yín sílẹ̀. àmín Jésù. ṣé wàá rí inú ìjọ tẹwa yìí kò ń ṣe pé bóyá àwa náà ní púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ̀ ń bá fún wa àwa náà á fi ṣètọrẹ àánú ṣùgbọ́n ká tó di pé à ń bá ọ̀rọ̀ bí èlò ni owó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. 40-something-thousand ni mọ́mì mi yá but wọ́n ti san owó náà ẹ̀ so gbogbo èyí tó kù ṣá 30,000 ni. tí mọ́mì tèmi ṣe kù 65,000. ok so gbogbo ẹ̀ máa jẹ́ bí i 90-something. 95,000. bẹ́ẹ̀ ni sá. ìyá máa ṣe. àmín Jésù. ẹ jẹ́ fún mi ìṣẹ́jú méjì. ọmọ yóò ń gbèsè kí lẹ wá ṣe torí ẹ̀kan dún ẹ̀kan gẹ̀gún lé wa lórí kí lẹ ṣẹlẹ̀. àfi asanwó tí mọ́mì wa jẹ ni. mi mọ̀ kó bá sanwó. wọn lè ju yáwó lọ́wọ́ wa wọ́n fẹ́ẹ́ ní yá ni. lọ́ fi ń pè wọn lọ́mọ yìí onígbèsè. ṣé màmí yóò jẹ gbèsè ni àbí ṣé èbú yẹn ni. fún wa nítorí ẹ̀ka ìbèrè ẹ̀bèrè ẹ jọ ṣé ẹ fẹ́ san half àbí ẹ fẹ́ san complete. a fẹ́ san gbogbo wọn kẹ́ yọ owó wọn kúrò nínú ìwé jagajaga. àgbẹ̀ jagajaga tó ṣe ìwé jagajaga. kí ni gbogbo yẹn. ẹ jọ sá ẹ jẹ́ ká mọ bá ṣe máa sanwó yẹn so at least ẹ tiẹ̀ lè yọ orúkọ mọ́mì wa kó nínú ìwé yín. ìwọ ló délé lọ ọjọ́ fóun tó débi tó ṣe rùgbọ̀n bí búrọ̀ṣì alágbá. ìlú àkóso àlà ẹ lọ bá sẹkẹtì. ẹ lọ bá sẹkẹtì. ẹjọ́ ti yín ni àbátá yá yín lówó ni wọ́n ní ìwọ tó bá yín lé ní mọ́mì ẹ̀ ń yáwó kí ló ń ṣe ń lé. èmi eléyìí ẹ fẹ́ gbọ́. idiot. ṣe kí ló fi yàtọ̀ sátọ ní Joshua àwọn ẹgbẹ́ boxing ni wọ́n ń jà káàkiri. ẹ ní ká wá bá yín. kí lorúkọ ìyá yín tó jẹ owó tẹ fẹ́ san fáìlì pọ̀ ń bí bàdá mi lò.
Mrs. Arike Fatunsi. Arike Fatunsi. Okay, Arike Fatunsi. 30,000 naira ní balance tán fẹ́ fún wa. 30,000 yẹn náà la fẹ́ san. Okay, ẹ kò dání. Kò ń ṣe ẹjọ́ yín. Gbà yín láàárọ̀ tí ó dáa tó báyìí mo mọ́ ṣe ti ṣe owó. Àǹtí ẹjọ́ ẹgbẹ́nu sọ̀hún ẹjọ́ torí Ọlọ́run kò ní dá kí n fi bí ìlà mú yín. Ti gbọ́ ara ló ń kun ẹ́. Ní 30,000 àwọn àtúnfi 20,000 tọ́jú ìyá ẹ̀. Ó ti jó. Ẹ má bínú sà. Ọkùnrin sì wá jọ mí báyìí torí tí mo bá dán rí àtòrí náà ti kọ fìlà mi náà ti kọ ìlà mi wá. Mo rí pé àwọn kọlà sẹ́nu wọ́n tún la pátìn. So ti ẹ̀rí látẹnu ẹ̀ wọ́n dá ìgbà tí wọ́n sẹ̀ gbé lọ káwọ̀ sí tí wọ́n máa bọ́ tó ń dán. Láìsí máa wá. Àjọ wà marketing office ni. Kí lẹ fẹ́? Mo fẹ́ yáwó ni àbí kí lẹ ṣe ń bí. Ta ló fẹ́ yáwó nù yín? Dáyọ̀ mọ́ mo wà single publication tẹ́bọ̀dé wà yẹn. Yáwó òyìnbó ló ń sọ ṣebí Yorùbá làwọn tó ń bá sọ̀rọ̀ sọ Yorùbá. Ẹjọ́ máa sọ àwa náà gbóyìnbó kì í ṣóyìnbó wèrè gan lélẹ́yìn. Gbogbo àṣẹ níbi wọ́n wà graduation. Èmi máa rò pé fẹ́ sọ pé òun pàṣọ ni. Ẹ má bínú. Nǹkan tí mo láìkì àwọn màmá ni pé màmá yìí ò fẹ́ kọjá yìí wọn torí pé wọ́n ti jọ ṣe rìásà pé tẹ́ bá ti débi ẹ má sọ kọjá ara yòó màmá ò sọ kọjá bẹ́ẹ̀ jáwó àbí kílẹ̀ pé. Jáwó lórí ọba. Change orúkọ yín láti ní sí yáwó so ti yé yẹn já kúrò ní jáwó ṣé ẹ fẹ́ sí rẹ́kọ̀dù ni àbí ẹ fẹ́ shoot musical video mama mi Paso ló kọ. Ẹ̀yin náà máa kọ Paso kọ́ ló kọ o. N fẹ́ wá shooting on video on my music. Yeah, everybody alẹ́ wà hearing speaking and watching your house. Sẹ́yìn lẹ́dún fún ọ iṣẹ́ kí lẹ́yìn ṣe. Oníṣòwò pàtàkì ni mo ń tajà. Oníṣòwò pàtàkì ni ẹ̀yin òde wà lè yá lówó. Wá bẹ́ẹ̀. Wọ́n tún fi pàtàkì sí ìṣòwò. Bẹ́ẹ̀mi tẹ̀sí wọn wọ́n bígbà téèyàn lọ sí àwọn CAC. Tí bá ya musical video yẹn tán wàláhì gbogbo lẹ́yìn ló máa rà. Ẹ lọ rí sẹ́gun. Àwọn táàmù yẹn sì báwo ni gbogbo lè wá ṣe máa rà. Ẹ lọ rí ẹgbọ́n àti ẹfẹjọ́ àti mọ́ni oníṣòwò pa àti rí tẹlifíṣọ̀bù sí àti iṣẹ́ tẹ̀sí. Ẹ lọ rí oyin ìṣẹ́kẹ́. Ẹ ṣeun wèrè ó ti bá yé màmá yẹn jẹ́ àwọn ọ̀pọ̀ òyìnbó ló ń sọ ni. Èmi iṣẹ́ mi mọ̀ ni. Bàbá tún ní kọ́ máa ṣe òyìnbó ló ń sọ. Ṣé bí ìlà wèrè bìnrin bọ́gláàrì wíńdò ni. Bẹ́ẹ̀ ni bó ṣe Sẹ́rí sí ẹ̀wọ̀n. Oríṣiríṣi ló wà bí àwọn tó tó dá ọbọ̀ ìyá ló jẹ́ ìyá ló kọ́rẹ́. Kéèyàn ló wá fẹ́ yáwó òun fẹ́ fi ya skit. Jọ tó o bá ní megabyte tó bá fi upload rẹ̀ ṣé èèyàn ti jẹ́ gbèsè. Tó bá láwọn èèyàn máa wo skit yẹn tí wọ́n bá wò nǹkan. Ta ló máa sọ̀rọ̀ wá ní à ẹ lọ wo skit mi lórí kíní kòtà. Ẹ rà mà. Wọ́n ní ká wá báyìí. Ok, kí lẹ fẹ́? Owó yìí náà ni. Ta ló onídùúró ta ló fẹ́ yáwó? Èmi ni mà. Ok, ẹ̀yin ló onídùúró. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ fẹ́ yáwó. Bẹ́ẹ̀ni. Ok, ẹ̀yin tẹ fẹ́ yáwó a máa nídìí passport yín 4. Then ẹ dẹ̀ máa mú voters card yín náà dání. Ṣé èmi ò ní di voters card ìlàjú mi ti tó ẹ bá ya làmì sórí fóònù yín ó ti tán kò ní di voters card. Ẹ wo ẹgbẹ́ yẹn tí ayé jọ̀ ní là níyì èébú náà fi ń bú yín sìn kí ló ń ṣe yín. Ṣé òun tẹ́lẹ̀ fi sọ fún mi pé làmì ti wà useless ẹ̀ public. Ẹ wo ìgbà kan ni ẹ ṣáà rí pé mi náà kọ. ọ̀hún nǹkan ńlá. Bọ̀ ká má parọ́ ẹ̀gbọ́n mi ẹ̀rí bá ewọ irọ́. eléyìí tẹ̀mí wò á burú o. ó kọjá bẹ́ẹ̀ àyìn gbọ́dọ̀ súnmọ́ kí wọ́n tó mú délẹ̀ yìí. ká má parọ́ ẹ̀ màrí màrí ìlà o. sọ́wọ́ fúlàní ti ra ní àbọ̀wọ́ alárùbọ̀. ṣé ẹ gbọ́ wọn là ní. alárùbọ̀ máa wò fúnra mi ló lọ bẹ́ẹ̀ èyí ló fẹ́ àṣemì àgbọ̀ ọmọ ìwé ẹ̀dẹ̀ ló wà ní èyí ló fẹ́ o give me this ó ṣe ṣe gẹ̀gẹ̀rẹ̀ wọn eléyìí mo fẹ́. nílé tí mi ń wò yìí o ìnáwó ti ṣe é ṣe. àdúpẹ́. kíyàn 100 wá wọ́n máa jẹun wọ́n máa yó. àdúpẹ́. ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ìbọn ìbùlẹ̀ ti rówó tẹ̀gbẹ́ láti gbogbo ilé. àṣírí bò náà ni. ṣé kò sí bẹ́ẹ̀ lọ yáwó. bí n bá yáwó kọ́ bí èèyàn yáwó sí rírẹ́ ni ṣé bí a bá sì kú mọ́ èèyàn ń bọ̀ àjẹ́ nínú èèjò nínú àlówó owó ti wọlé ó yé mi ìkíní ń bẹ bẹ́ẹ̀. ìyẹn náà dá èmi ló ti pàwé ìrúgba àwọn èèyàn máa wá. dákun ẹ bá mi lọ sọ́dọ̀ ọ̀ràn mọ́là ìfún wa ní àgbò méjì yàmù sí àsun ẹ̀wé tó bá jọ kejì
Àgbo méjì. Àgbo méjì. Ṣé ọkọ mi? Nígbà tí wàhálà délẹ̀ wọn mú rí. Mi ò rẹ́ nìkankan àfiwọ́. Tí n bá wá ní ẹ̀ ń kọ́ tó máa wá gbà mí. Ṣé màá jẹ́ra sínú police station bẹ́ẹ̀ ni? Mọ́mì, ojúṣe mi mò ń ṣe. Ẹ lè máa dúpẹ́ lọ́wọ́ mi pé mò ń ṣe ojúṣe mi. Ẹ ó mọ náà ni. Bó bá jẹ́ ọmọ tí ò mójúṣe nǹkan, á ní kí ló kàn pẹ̀lú ìyá kan lọ ṣe àwọn gbọ́múlé láńtà, wọ́n wá gbé. Kí ló kàn pẹ̀lú gbọ́múlé láńtà kan? Ọlọ́run ní fi àjẹ yín mọ́mì. Kọ́lọ́run ṣàṣe báyìí máa wá owó tó kù tá máa lọ sanwó bàbá. Nítorí akọ̀ṣe sign agreement ní police station. Lọ fi undertaking lọ fi yín sílẹ̀. Ìyanu máa ṣẹlẹ̀. Èmi náà ní dúró, èmi náà ti mọ ohun tójú mi ti ẹ̀rí ń bẹ̀ yẹn, ó ti yé mi ń sì pé kì í ṣe owó tó yẹ kéèyàn máa lọ bẹ̀ lọ gbà. Mi ì jẹ́ tún dọ́rú ẹ̀ ṣàwò mọ́. Èmi kẹ̀, Ọlọ́run má jẹ́ kí n tún débẹ̀. Mo mọ ohun tójú mi rí. Ọmọ mi kò dáa, kò ń ṣe ohun tó yẹ kéèyàn máa ṣe. Ó ṣe mo dúpẹ́ o, Olúwa wà pẹ̀lú ẹ̀, mi ní wá ẹ̀ tì. Àmọ́ bàbá ẹ̀, mo ti bá fojú bàbá ẹ̀ rí. Oníkálukú máa pín gàrí níbi tọ́rọ̀ gbé dé. Bàbá ẹ̀ ní kó wá fọlọ́pàá gbé mi, kán ti èmi mọ́ ibẹ̀. Wọ́n dẹ̀ tì mí mọ́ bẹ́ẹ̀ náà, bàbá ẹ̀ ò yọjú. Òun ló dẹ̀ sọ pé kó lọ fọlọ́pàá gbé mi nígbà tán wálé. Tí wọ́n rí mi náà fi fọlọ́pàá wá mi kiri. Bàbá ẹ̀, òun ti bá fojú ẹ̀wọ̀n. Òun ti bá fojú ẹ̀wọ̀n. Tí máa ṣe fún kò ní gbàgbé mi láéláé. Àbí tí mo dáràn, ṣé yẹ kọ́kọ́ mi sọ pé kó máa lọ fọlọ́pàá? Ó ṣe ìyá mi, ó ṣe mo dúpẹ́ o, mo rí wọ náà. Tánà ẹ̀wọ̀n. Girlfriend mi ni mọ́mì. Tí màá wá béèrè nǹkan. Kẹ́ lè mọ̀ náà mo ṣe mú wálé wọn. Má bínú jàre ìyá mi, àdá fún ojú òní tiẹ̀. Ìwọ náà ṣe torí mo rí ẹ̀hún. Ìwọ náà dúró, àwọn tí ṣàyẹ̀, ó ti jẹ́ kí n mọ̀ pọ̀ ọmọ dáadáa ní ènìyàn. Gbogbo ilé ńkọ́, ìyá àti dáadé ńkọ́. Ṣé dáadáa ló wà? Olúwa ṣeun. Kí lorúkọ ẹ̀? Oyinkanṣọ́lá mà. Oyinkanṣọ́lá. Oyin kan sínú ọlá, oyin á máa kọ́ sínú ọlá gbogbo wa. Wàá kọ́ láràn wà lágbára Ọlọ́run. Àwa ò lówó o, ṣùgbọ́n alẹ́jẹ̀ lórí wọ́n fọkàn ẹ balẹ̀, kò sí wàhálà. Ọmọ ìlú wo ni ẹ? Abẹ́òkúta. Abẹ́òkúta, ìlú Ẹ̀gbá, ọmọ Lísàbí, àwọn ọmọ Lísàbí, wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìjára wọn níyàn. Láyé ìgbà kan ni ẹ ti ń jara yín níyàn sí. Ẹ wọlé ẹ ṣáà wọlé. Ọlọ́run mà tóbi o. Olúbẹ̀ bá ṣe dàgbà tó, ó tún máa fún un lọ́mọ, ó tún wá jàbí kú ọmọ. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìgbà tó yẹ pé àwọn nǹkan wọn bímọ, wọ́n ti sáré lọ ra màálù, wọ́n ti pe léré. Báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀? Wo obìnrin dẹ̀ ni wọ yìí báyìí tó ń sọ̀rọ̀ báyìí. Ìwọ obìnrin ni ẹ. Ẹ ká san. Ẹ kú náwó. Ẹ kú ewu ọmọ ẹni ọláwà ládàá sí o. Àbí ẹ kú ewu jáde. Ẹ wá kí ló dé gbogbo ẹwà dry season àárí kòkòrin ààrẹ ja ààrẹ run. Àbí o. Ó yẹ ká ti máa ráwọn tó ń jàbọ̀ jẹ àti àbọ̀sún kí ló dé. Ká máa ráwọn tó ń ti nǹkan bẹnu. Ẹ dábìlì lóhùn àbí máníjà sàṣìléwọ̀ ni. Síléwọ̀ ilé bàbá ọlọ́mọ náà la wà yìí. Ọ̀dà yóò yàtọ̀. Ẹ wo síléwọ̀ kọ̀ọ̀kan ilé bàbá ọmọ yẹn náà ni. Kí ló wá ṣẹlẹ̀? Torí pé kí gbogbo ẹ ti máa sọ́kùtù wọ̀wọ̀ báyìí. Ẹ wo kò lè sọ́kùtù wọ̀wọ̀. Lórí òní mọ́jú ni ọmọ kú. Ọmọ ṣe kí la? Ẹ wo ẹ má wulẹ̀ pariwo, gbùdùgbẹ́ ti já lóru èní mọ́jú. Ẹ wò iṣẹ́ ló ń wọ ẹkún mu. Ẹ wá ẹ ní sùúrù, ṣé ẹ ń ṣeré ni àbí ẹ ń ṣàwàdà? Kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀, máníjà mú bọ̀. Bros, ṣé lóòótọ́ ni? Ọlọ́run. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Pàṣípò náà nù òkú o. Bọ̀tí irúkú burúkú wò nìyẹn tí ẹ bá tiẹ̀ máa kú sírò ọjọ́ ìní ni á tiẹ̀ jẹ́ ẹsẹ̀ kó mọ́tọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá tiẹ̀ wá lọ á ti play tiwa tán. Ẹ jọ ẹ jẹ́ rí níta. Ẹ pẹ̀lẹ́ ẹ tètè ẹ̀yìn rí Ọlọ́run ṣe mí tó dáa fún wa tó máa bá wa kalẹ̀ lágbára Ọlọ́run ṣe gbọ́. Mo gbọ́ ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ tètè ẹ̀yìn rí. Ẹ ṣe mi púpọ̀ ẹ ṣe. Ẹ wá ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lójú obìnrin.
mo ṣe pè yín bọ́ta ṣùgbọ́n kí la fẹ́ ṣe sí lọ́dọ̀ wa lè yọ ẹ̀. kò sí ìyá sí agbàfọlọ́ náà ni. gbà fọlọ́ ń bá wo kò sọ́dọ̀ gbà fọlọ́ ẹ ti gbàgbé mi ẹ̀yin ti yáwó èmi náà ti yáwó gbanisẹ́ báwo la ti fẹ́ rówó padà. ọmọ ẹ̀ àkú àti àmọ́ ìjó kìdá. bàbá ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣé báwọn aládùúgbò ti gbọ́ wípé ọmọ ti kú. wọ́n ti gbọ́. wọ́n ti gbọ́. àwọn ti ń wọ́n ní látàárọ̀ wọn ìgbé ní ìjẹ́ká wọlé ní wọ́n ni. ẹ ti gbàgbé pé owó ta lọ yá kò ń ṣe ordinary èèyàn la lọ yá olówó ẹ̀ àwọn olówó èlé ni táwọn bá dẹ̀ rówó dá padà wọ́n máa sọ àtìmọ́lé kọ lẹ́tà sí báyìí o. ọlọ́yẹ fòfò rẹ̀ ní ọlọ́yẹ fòfò èsì ìyá lè ṣe nígbà ọmọ ti kú ọmọ ti kú. ọyọ mọ nǹkan tí mi lọ ṣe ṣé a lè lọ yá fìdí kan ká complain bẹ́ẹ̀. èmi lè yàwó ẹ̀ ṣe. mo ti sọ fáwọn fáǹsì mi wọ́n dẹ̀ ń bọ̀ wá fẹ́ ná mi lówó. èmi lè ń ṣe. ṣe fẹ́ gbọ́ ṣe rí irinṣẹ́ tí mo gbà mi ò gbá lóò rí nítorí kò mọ yín aṣọ tí mo múra tí mo mú yìí mi ìmúra ẹ̀rí láyé mi first time tí màá mú torí kò mọ yín ni ẹjọ́ kí ẹnu wọlé láti inú gbogbo fi sọ̀rọ̀. èmi lè jìyà méjì o kọ́mọ kú kí n ti máa sọ̀dí wùkẹ́ èmi lè ṣe o. ẹ máa lọ́mọ ti jí ni ẹ ti dá aṣọ fún ọ bó ti jí. sọmọ ti á jí. ẹ jẹ́ ká ṣèkó mọ̀ yìí ọmọ tó ti kú ẹ jẹ́ ká ṣèkó mọ̀ ká lè rówó padà. mi lè ṣèkó o ṣèkó mo kú ọmọ ẹ máa ayé mi. ọmọ tó ti kú o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣèkó mọ̀ ọmọ yìí. àwọn mi lè ṣèkó mọ yóò ti kú. bá a ti fẹ́ rówó padà. owó ọ̀nà jẹ ológun kì í sọ ọmọ. òun ló torí pé kí ni mo yá ọgbà níṣẹ́ ìmúra tí mo mú yìí mi nílò àfẹ lápòtí lájọ ọmọ ti délé ayé mo lọ yáwó ẹwọ gbogbo ẹ ó ní iye tó bá dé yẹ tí mo ti fẹ́ rówó padà àwọn fáǹsì mi mo sọ fún gbòòrò mo fẹ́ play o oníkòmọ ẹ máa bọ̀ tó fẹ́ wá náà lówó náà lówó ẹ jọ ṣé nígbà sọ tẹ́jì báyìí. òkú ọmọ yẹn jẹ́ ológun. òkú ọmọ báwo ẹ máa bí mi sátọ̀ tán dé ni ìbẹ̀ ìsìlá tán mi dì. ẹ̀ ń gbà bá bí mi àṣekù mọ́ mẹ́mi bro. àbọ̀lé burúkú lè lè báyìí báwo sì fẹ́ rówó ìlú òkèdè ìwúrò mọ́ báyìí sẹ́ẹ̀lì yá àbíyá sálọ. kò sí wàhálà. Ibẹ̀ dà. àyẹlẹ. Ìyáwó olórí màá ní. ṣebí mo sọ èèyàn tán pé gbogbo àdúgbò mo ti rí pósítà kiri wanted jáwé olórin wanted. Kí ló wá lè ṣe tó fi ń wà? ẹ máa wo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣebí jáwó ni ṣé rí gbogbo àwọn tó ń kọrin tó ń bá fẹ́ lókìkí kò síbi tó lè tójú bọ̀ láti fi lókìkí ta ló mọ̀ bóyá ṣe ló lọ bẹ́ orí èèyàn kan báyìí tó padà jáwé mọ́ lọ́wọ́ tí wọ́n fi ń wa káàkiri ẹ wo bóyá ìwà yẹn èèyàn ò lè sọ nǹkan tó ṣe tán fi ń wa o. báwo lẹ ṣe ń ronú báyìí ṣé mọ̀ bóyá ó jẹ gbèsè náà ṣe ń wa ni abọ́lẹ̀ ti máa ronú sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ṣe máa jẹ gbèsè ṣé kò ní promoter tó lè ẹ̀pọ̀ ẹ̀ ni kò lè jẹ gbèsè náà. ẹ wo nǹkan tó bá ti ẹ̀hún kó ṣe ọlọ́run àṣẹ ní rírí èmi ò mọ̀ ń pẹ̀ èmi níbi tí mò ń lọ. ẹ jọ ọkú èèyàn tó bẹ̀rẹ̀ kí wọ́n fẹ́ fún. èmi ò mọ̀ pa yẹn o èsì tó kọ́ ń pa níyàn èmi lọ́n tèmi o. Are you ready? Ẹ farabalẹ̀. Are you ready? Ọ̀nà tó bá wù mí mo lè gbóòórìn mi gbà síbi mi lọ Ọlọ́run fún. bẹ́ẹ̀ káàbọ̀. Torí bá gbà wájú wọlé o tó bá gbẹ̀yìn kulé wọlé o àtọ̀tún àtòsí ṣèbọ̀wọ́ mi máa ló máa bọ́ sí. mo máa yí ni ké. Excuse me. Ẹ bá lọ gbórin bàbí táwọn a lè má tẹ̀lé yín o. Torí àti gbèrin ni o ẹ bá lọ bí tí ò yé wa. ẹni sùúrù ẹ calm down tí kò yẹ yìí ni ọ̀rọ̀ orin lélẹ́yìí inspiration ló máa bá dé tó bá ṣe gbé wá fún mi lèmi máa download ẹ̀ fẹ́yìn lẹ́yìn náà máa format ẹ̀. ọ̀gá tòótọ́ ni o torí àwa onílù a lè má mọ nǹkan tá a máa lù sí o. kí lẹ mo yẹ ṣe ní mọ nǹkan tẹ máa lù ṣebí torí nǹkan tá a ṣe ń ṣe rìhásà náà nìyẹn ó yá tún gbéjà rere láti bẹ̀rẹ̀ tó bá ti ń lọ ẹ máa tẹ̀lé ẹ tẹ̀lé ó yá. wàhálà ẹ̀yin ẹgbàá wájú tẹ̀lé fẹ́ gbà wọlé ẹ̀ káwá gbẹ̀yìn kò lè tẹ̀lé. nice one nice working. ó yá tún mú láti bẹ̀rẹ̀. ọ̀nà tó bá wù mí mo lè gbóhùn mi gbà ṣègbè mi lọ Ọlọ́run fún bórin bá gbà wájú wọlé o bó bá gbẹ̀yìn kò lè wọlé o àtọ̀tún àtòsí ṣèbọ̀ mi máa ló máa bọ́ sí. wọ́n máa yín ni ké wọ́n dẹ̀ tún máa yín nù padà làwọn àgbààgbà ṣe kan sára ọ̀rọ̀ òdodo là ń sọ ọ̀rọ̀ òdodo là ń sọ ẹ̀sùn mọ́ bí kẹ́ ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wa o.
jẹ́ igbá sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ o dẹ̀ ń gbé high tone o fẹ́ bá bí jẹ́ ni. kí ló dé ṣé wọ́n ló lónìí ni. ẹ bá dá stupid boy yìí lóhùn. kí ni. nítorí pé wọ́n máa ń náwó fún mi lójú àgbo ló ṣe ń jealous mi náà. ló náwó fún mi. ṣé ojú àgbo la wà yìí ebí àti practice lélẹ́yìí. bọ̀ tí ìwọ́gàn mọ ibi tó yẹ kó ti lo iTunes ibi tó bá yẹ kó ti lo iTunes wàá lò ń bẹ. mi ò fẹ́ jà sígbà o má bàa mi jà sórin o. elégbé lórí ọba solo calm down ẹ jẹ́ ká wá unite ẹ má yẹ kí controversy. ó yà àti ìṣe kankan látàárọ̀ náà. lójoojúmọ́ làwọn amọ̀yàn sí. Àjíbọ́lá lójoojúmọ́ làwọn amọ̀yàn sí. Àjíbọ́lá Pasuma wọn dáhùn. calm down o mọ ṣe yẹ gan. ẹ tẹ̀lé mi mọ́ ni Paso ló kọrin yẹn ni. torí pé mo ti wá yá orin Paso lò èèyàn á mi pé kò máa dárúkọ ẹ̀ jáwó ló máa dárúkọ èwo ti Paso. òótọ́ ni Paso ló kọrin yẹn bọ̀ táwọn bá ti fẹ́ kọrin sí ẹ fi jáwó sí ẹ jáwó ni kẹ́ fi sí àwọn. ó ti larí mọ́lẹ̀ ni. ẹyin tí mo ti gbé sórí nìyẹn mo ti fi sínú mẹ́mórì mi ló jẹ́ ìjúlẹ̀ bẹ́ẹ̀. ok yẹn ti wà standby generator lórí ẹ now wàá wá delete ẹ ọkọ format ẹ tó bá ti wá lé delete ẹ ọkọ format ẹ wàá lọ bá Jíbọ́lá àbí Baraka kí ló ń pè yẹn wàá lọ bá wa máa lọ sọ ọmọ báńdì ẹ wàá kó n bí. ẹ mọ bó tó máa ṣẹlẹ̀. wàá lọ bẹ tó bá ti lè bá tó fi ẹ̀mí àti bá ti lè bára mu bàbá ẹlòmí rọ́pò ẹ. ó jẹ́ tọ́ nìyẹn àjọdábílẹ̀ ẹ kò ní mí nì. ẹ ní sùúrù ẹyin jà ṣe rí bẹ́ẹ̀ yẹn ló wà jáwó ni kẹ́ fi sí ẹ má fi Paso síbẹ̀ yẹn. ojoojúmọ́ làwọn amọ̀yàn sí. ojoojúmọ́ làwọn amọ̀yàn sí. èèyàn tó wù kí lè mọ. ojoojúmọ́ làwọn amọ̀yàn sí. àwọn tẹ̀lé nínú lọ́dọ̀. Stay where you are, everybody. Gbọ́nu ní abẹ́ gbọ́nu. Ok, tí a ní jáwó ní àárín. Jáwó. Shut up! Ẹ ń gbogbo wa kọ́ jáwó o. ẹ̀ ṣeré. Ẹ má wọrí, tẹ bá ti rí wa, ẹ ti máa dá jáwó mọ̀ láàrin wa. Jáwó lè lé. Sama, ok, ó ti yé mi. Jáwó, you are under arrest. Officer. Kẹjọ kí ni ìṣòro tí tẹ́ni tí mo lè bá yín sọ̀fẹ̀? Stand up, you are under arrest. Ẹ ní sùúrù. Àti Riaza bí ni ẹ lè kàn dédé. ẹ jọ kí ló ṣẹlẹ̀. Ẹ ní sùúrù ẹ ṣé mo jalè ní láì jalè. Stand up! Ẹ wá dé ọ́fíìsì wa. Mo ti gbọ́ mi ní mi ò tẹ̀lé. Mi ò pariwo. Ẹ jẹ́ kí máníjà tẹ̀lé. Ẹ mẹ́nìkan tẹ̀lé mi. Máníjà. Ẹ mú máníjà. Àfàgbọ́nbí. Ẹ mú máníjà sẹ. Ẹ wá ẹ tiẹ̀ wá ẹ wẹ̀. onídàá kí n tẹ̀lé ṣé tí n bá tẹ̀lé báwo la ṣe fẹ́ rárí ìjà wọn. Ẹ kí ló gà sí báyìí. kò yé mi. Ọ̀rọ̀ yìí dàbí. máníjà ẹ ká pé. Ẹ kí ìsanwó ìlú eléyìí wọ́n tẹ̀ tí wọ́n ga. ẹ wọ́n fi gbogbo ọ̀rọ̀ owó ìlú lẹ́jà ni. ẹ fún mi ní nọ́mbà inspector. Jáwó. Ṣé de pé nọ́mbà wọn bá olóyè burúkú ẹ̀lẹ́ wọn mú. Ẹ wo tán kó mi sí báyìí. Olóyè burúkú ni ọ́. Ẹ jọ jẹ́jẹ́ mi mo jókòó ẹ pè mí fẹ́lẹ́rẹ́ ni pé kí wọ́n bá yín kọrin mo dẹ̀ lówó dá ẹ lówó lọ́wọ́ kí n lọ bá yín yáwó bí ó tẹ́ bá ti pawó lọ́jọ́ oṣù náà ẹ sanwó fún mi àtowó oníṣẹ́ ẹ jọ kí ló fa gbogbo orí burúkú eléyìí tí ẹ lọ́mọ kú tí mo dẹ̀ ní kẹjẹ́ káṣí kò mọ̀ tẹ́ gbà ẹ wá dí mẹ́jọ orí burúkú tẹ́ ṣe. bẹ́ẹ̀ ìbá burú ṣé wọ́n máa ń ṣe èkó ọmọ òkú ọmọ àbọ̀ sọmọ ìkú ló ọmọ òkú ni àbẹ́ ọ̀dọ̀ òkú ọmọ. ẹ wo àwọn èèyàn ṣe máa ṣe ayé ti ṣe irú ẹ̀ rí bẹ́ẹ̀ni àwa la lọ́yọ́ ta tọ̀yọ́ bọ̀ àtàwọn sọ fún ọmọ kú a máa lọ́mọ ti jí padà adẹ́sẹ̀ bá ta máa ṣe tó bá dẹ̀ díjọ́ kejì ẹ lọ sí ọmọ yín nígbà tí asátọ̀ ti gbẹ́ndì yín ni. aṣọ èkó ọmọ. àtẹlẹ ńkọ́. aṣọ èkó ọmọ. èmi èlèsí ẹ mà dájú ẹ̀yìn eléré o gbogbo owó ìmọ̀tara yín nìkan ti pọ̀ jù fún yín ẹ ṣe èèyàn gidi o ẹ ṣe èèyàn gidi. ok now báwo la ṣe máa ro sàn tá a máa fi yọ nínú ìṣòro orí burúkú tó kó mi sí. orí burúkú kí ni tó bá complain ara ìyá tó bá jẹ́ mí nìyẹn irú complain wo nìyẹn. ayé ń fẹ́ bàjẹ́ kí ló jọba ní ojú mi lẹ̀. ayé wọn ni mi kọ́ àwọn ni. àwọn sorry sir. ẹjọ mo fi ilẹ̀ kẹ́ máa sọ. sorry inú àwọn lẹ́rọ àyà ẹjọ àwọn. súnmọ́ bí bọ́sùkùtẹ̀ ó yẹ fẹ́ wọn ẹ máa fẹ́ wọn lọ kí tó bọ́sùkùtẹ̀ tán ẹ máa fẹ́ wọn lọ. ẹ máa fẹ́ wọn lọ mò ń bọ̀ bọ́sùkùtẹ̀ náà. àwọn kọ́ mi sí ibi àwọn náà kọ́ mi sí bí. ẹ bá fẹ́ ni. ẹ fẹ́ wọn dáadáa. súnmọ́ bí bọ́sùkùtẹ̀ tó bá pariwo máa já sí o. máa kú.
kókúrọ̀ ni. bàbá ní kò máa yé mi dá. ayé mi dá. ayé mi dá. ayé mi dá. bàbá ní kò mọ ẹ ní kúrẹ́ àtọmọ yín. ìrólóró ni àbí bọ́ksà. ìrólóró ni àbí bọ́ksà. mo ti ẹ̀ yé mi ibi tó sún mi dé nìyẹn. bọ́sọ̀ tó bí. ibi tó sún mi dé ni. gbẹdúgbò. Will you marry me? Oh my gosh. Mo mọ nǹkan tó yẹ kí n ṣe o, but mo mọ condition mi. Okay. Don't go there. I'll marry you. Thank you. I love you. I love you more. Ọ̀gá mi àti dé nìyẹn o. Tí má jẹ́ àgọ́ra wa o. N ta torí ẹ̀ wá ní ká ṣe o. Kò ṣe eré mọ́. Start and kìkìnì. Ó yá o. Bàbá ayé mi jẹ́ rọ̀bí ọlọ́run. Rọ̀bí ọlọ́run. Bàbá ayé mi jẹ́ rọ̀bí ọlọ́run. Lórí burúkú. Sọ́yìn àdánù. Bàbá ayé mi jẹ́ rọ̀bí ọlọ́run. Àjẹ́ kí n bá wálé ayé lásán o. Kí n má sìn wọ́n wá o sáti rà mọ́ ní. Ní olórí burúkú tó bímọ níjà sí o. Lọ́jọ́ fún ọmọ òjáde àmánì. Ìgbà tó tún máa bímọ o. Òkú ọmọ náà bí. Ìgbà tó tún máa bímọ o. Òkú ọmọ náà bí. Wọ́n ṣẹnu jẹyẹgẹlé. Òkú ọmọ náà bí. Wọ́n ṣe mú róbòróbó. Òkú ọmọ náà bí. Wọ́n sojú bí ojú ológo. Òkú ọmọ náà bí. Wọ́n sojú fitifiti bíi sákan. Òkú ọmọ náà bí. Oníkàyàwó gbàrí iṣẹ́. Òkú ọmọ náà bí. Ó ṣẹnu jàtijàti. Òkú ọmọ náà bí. Ó torí bí àpólà o. Òkú ọmọ náà bí. Ó ṣẹnu bí ẹnu así. Òkú ọmọ náà bí. Ó ṣẹnu bí ẹnu ewúrẹ́. Òkú ọmọ náà bí. Ó ṣẹnu bí ẹlẹ́dẹ̀ o. Òkú ọmọ náà bí. Ó sojú bí ojú ológo. Òkú ọmọ náà bí. Ó sì èso ìkànnà bí ìkànnà ajá. Òkú ọmọ náà bí. Kílódé jáwó gbogbo orin tó ń kọ látàárọ̀ sí èsè bọ̀dá mi ló ń bá wí látàárọ̀ tó ti ń kọrin. Ṣé ẹ̀yin ò mọ̀ gbọ́dọ̀ burúkú lẹ́jọ́ ṣe pẹ̀lú gbogbo fámìlì yìí? Ẹ ní làkàyè. Ṣé pé olórí burúkú ní ẹni àdánù? Ẹ ṣe jírí o. Wàláhì tẹ́ ẹ bá jírí jáde lọ sùn padà ni. Bẹ́ẹ̀ni. Ẹ pè mí lélẹ́rẹ́ àti eléré ńlá. Eléré àgbáyé. Tó bá kó fún mi gan mo lè má lọ. Bẹ́ẹ̀ni. Ẹ tún wá sọ fún mi pé a lè busy. kí n lọ yáwó kí n gbaniṣẹ́. Mo wá yáwó tán mo gbaniṣẹ́. Mo wá kórinṣẹ́ dé ẹ wá sọ mi pé ọmọ kú. Àtúkútú ọmọ ilé ọ̀nà ọ̀nà ẹ̀gọ́ máa kú tẹ̀lé. Ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ sẹ́gbọ̀n mi sọmọ tó kù ṣẹ́dùnú rẹ̀ ni. Ṣé ẹ̀yin ní làákàyè lójú ara yín nìyẹn nígbà tá a débẹ̀ ṣe bí kò mọ̀ la fẹ́ ṣe ọmọdé ti kú adé yìí sókú adé ìṣòkú lọ. Kò lè tó yẹn. Gbogbo orí burúkú orin tẹ̀ ń kọ látàárọ̀ ẹ̀ ń kọrin fúnra yín ni ẹ̀yin olóṣì gbogbo. Ó ṣèjì bí ẹ̀yin bàjáde o. Òkú ọmọ ọlọ́bí. Òkú ọmọ ọlọ́bí. Ọ̀sẹ̀ ẹ̀rọ bí ọ̀kadà fẹ́ lọ. Mo sọ́wọ́ jáwọ́ ni ló bẹ̀rẹ̀ sí ní fi orin bú bọ̀dá mi látàárọ̀ gbòkú ọmọ ni bọ̀dá mi bí bó ṣe bẹ̀rẹ̀ orin látàárọ̀ ni. Ẹ lọ pera yín wá ni ìwọ pe follow come ẹ wọnú ara yín ẹ di dramendra. Ẹ fúnra yín lọ́rọ̀ sọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀yin náà ti tẹ gbé sun wájú ẹ kó máa ọ̀rọ̀ tó mú ti bá sòdì ọ̀run ló ti wá ẹ kọ́ sí kó wájú wọn. ó ti ẹ̀ lé wò tó ti wọ́n ọ̀yẹ̀ ndé. ẹ gbọ́ wà bí ọlọ́wọ́ ṣe é. ọ̀pọ̀ tí mo bẹ̀rẹ̀ fún ẹ̀ dìde. mo ní mo tó ti mọ́ ó ṣe ọkọ mi Ọlọ́run á bá mi dùn yín nínú ẹ kàn ń múnú mi dùn ní gbogbo ìgbà ni bò ọmọ àṣírí ẹ̀fẹ́ yìí náà lágbára inú ò ní tọ́wọ́ yín o ìbò ẹ kàn ń múnú mi dùn ṣá. báwo ló dín yín lọ́jọ́ yìí. Ọlọ́run àtọ́lá yín ni èmi nìkan. Ọkọ mi ò ṣe mo dúpẹ́ inú ò ní tọ́wọ́ ẹ̀ ṣé akú ẹ kò ní gbẹ lágbára Ọlọ́run ṣé ibi tó ti mú owó yìí kò ní gbẹ bẹ́ẹ̀ ṣe kúkú ń gbé wá bẹ́ẹ̀ náà lèmi náà ń fáwọn èèyàn kó má dàbí olúwẹ̀ jẹ́ di aládàáni kan jẹ àbí báwo wá ni wọ́n wá ń ṣe àdúrà láti inú wọn wọ́n ń ṣe fún yín mo dẹ̀ mọ́ pàdúrà yẹn kó máa gbà lórí yín lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan. Mr. Bayo kálàáfíà ni ẹ kú ọjọ́ mẹ́ta. adúpẹ́ ma àwọn ará ilé ń kọ́ wọ́n wà dáadáa ma. ẹ fẹ́ rí mi àbí. no mo gbọ́ pé ọmọ ẹ̀jẹ̀ ni mo ní kí n wá rí ma. no kò sí no àwọn kọ́ mo tẹ̀ fẹ́ rí àwọn kú mo fẹ́ rí. ohun bẹ́ẹ̀ ni. kí o sí nǹkan kan ṣáà. kò sí nǹkan. ó dà ọkùnrin lẹ́yìn ẹ ríra yín. yes ma.
ẹ ṣé. Yes sir. Ọlá àti bàmà bùsákò yín sà. Àmín. Gbogbo tẹ́ bá ń dáwọ́ la máa yọrí sí i. Àmín. Ṣẹ́rí Ọlọ́run ṣe oore ọwọ́ ẹ̀ fún mi ṣùgbọ́n òkun kankan tó kù tó ń jẹ mí yà ṣẹ́rí mo ṣe wà mo níyàwó ńlé mo lọ́mọ ńlé ṣùgbọ́n àwọn nǹkan tí mo fi ń jẹun tí mo fi ń bọ́ fámìlì mi kò sí lọ́wọ́ mi mọ́ bíi tìgbà kan ó wá nílẹ̀ kan táwọn fámìlì fi lẹ̀ fún mi ilẹ̀ ẹ̀ máa pé tí n bá tà ohun tí n bá fowó ẹ̀ ṣe màá máa fi rẹ́ lálàá màá bọ́ fámìlì mi mo ṣe ní kí n wá bá yín sà. Ẹ̀yà so kò sí nǹkan kan ọ̀nà kan tẹ́lẹ̀ máa fi rọ́wọ́ mú sẹ́nu mọ́ ilẹ̀ kan ṣoṣo tó dẹ̀ kù yín kù lẹ́fẹ́ ta ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ bá tiẹ̀ wá ta lẹ́yìn kí lẹ fẹ́ fi ṣe. mo ń wò pé anything tó wẹ̀ bá ká màá máa fi pawọ́ dà ní. bíi bóyá kí n ra mọ́tò kí n máa wà mo mọ mọ́tò wà dáadáa. ok bí mọ́tò èlò lẹ wá ń wò. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní àdún second street ilé ọ̀dọ̀ mi mo rí mọ́tò kan tó fẹ́ tà ní 350. ẹ dẹ̀ ṣọ́ọ̀kì mọ́tò 350 máa da. ẹ sà kò sí nǹkan tó wà lọ́wọ́ yẹn náà tí yẹn ò manage máa manage ẹ bẹ́ẹ̀ náà ni. no ìyàwó ọmọ àtẹ̀yìn no ẹ mọ nǹkan ilẹ̀ yẹn náà ẹ ti ọkọ mẹ́nu kúrò lórí yẹn níta yẹn náà nǹkan tó ti mú ọ dáàdì yín fi sílẹ̀ fún yẹn iná gbọ́dọ̀ fi lẹ̀ fún ọmọ ni. so ẹ wáyé ká ṣe báyìí màá fún yín ní 500,000 kẹ́ fi ra mọ́tò so 500,000 gbogbo nǹkan tí mo bá fún yín mo bùn yín ní kẹ́ ṣáà máa bá a ṣàdúrà sọ́lọ́run kọ́ ló má jẹ gbogbo ẹ̀ tán. Ọlọ́run máa bless ẹ ní ojúmọ́ sọ. ok báńkì olè ń lò. GTB ni. ok. irọ́ ni Délé Adisa. ìwọ náà bẹ́ẹ̀ sà. so èmi kìíní yìí ló ṣe oore kàǹkà báyìí fún. bàbá ẹni ni bàbá ẹni sà. bàbá ẹni ni bàbá ẹni. bẹ́ẹ̀ ni sà. Délé. yes daddy. ó dẹ̀ ronú wípé èmi ni oore kàǹkà báyìí tọ́ sí. bàbá ẹni ni bàbá ẹni sà. well please ta ló kọ ẹ. ojúṣe mi mo ń ṣe daddy. òyìnbó ni ẹnìkan ló kọ ẹ. ojúṣe mi ni sà. mo guess mo ti mọ ohun tó ṣẹlẹ̀ intestine mi ló jájẹ ìfun mi ló jájẹ ló jẹ́ kó mọ̀ pé ó yẹ kí n ṣe nǹkan báyìí fún dádì mi tó ló bá jẹ́ fún màmá ẹ̀ ló jájẹ láìlè kọjọ́ kadà ló máa lọ get wa but ó rò pé nǹkan tó dá báyìí ló faith bàbá ẹ̀ ó ṣe gan Délé ó má ṣe jù báyìí lọ fún ẹ. àmín. wọ́n kẹrọ oore ńlá ló ṣe yìí o ṣọpá àwọn meetings kan wà tó ẹ ti máa ń avoid láti lọ màmá lọ́sìn ó máa ṣe o wọ́n kẹràn even tí meeting yẹn tí wọ́n bá pè mí màmá rán wọn létí pé ẹjọ́jọ́ ò ní meeting of course ìyẹn náà dá. because oní television kì í ròde ẹni tó bá ṣe ra tẹ́lì inú ilé ló máa ń wà ẹ̀mí gan ò lè gbélé mọ́ sí mọ́tò ti dé ó ṣe gan ni ṣùgbọ́n item number 1 nìyẹn number 2 fún tó ṣe yìí mo tó fẹ́ bá ẹ sọ̀rọ̀ èmi ló fi ká máa náwó èmi ló fi jọ generosity ọwọ́ mi ló ti bá mo ná owó dànù nígbà tí mo ti lówó ní time kan máa ń fáwọn èèyàn ìwọ gbà ó kàn jẹ́ pé ẹni tó bá ń ṣoore ńgbà míì kì í tètè róore gbà ọ̀dọ̀ Ọlọ́run lóore wọn wà kí á fún owó tó máa ń ná kiri yẹn mi ò láìkẹ́ ṣo máa listen mi ò láìkẹ́ gbìyànjú kò minimize ẹ̀ ó tán the only advice fẹ́ fún ẹni yẹn torí ẹni tó bá fòṣì tani ló máa kọ́kọ́ fi bú ni kò sí wàhálà kneel down mo fẹ́ rọ rain of prayer òjò àdúrà mo fẹ́ rọ̀ lé ẹ lórí kneel down kí n send ẹ sínú brain yẹn òjò àdúrà lé ẹ lórí Délé ó máa yẹ o. àmín dáadé. ó máa ṣoríire. àmín. ìwọ ra mọ́tò fèmí ní agbára Ọlọ́run fúnra ara play fún ẹ. àmín. ìwọ òdìdí sọ pé jeep ló tọ́ sí mi aircraft tẹ́nìkan ò lórí as private one Ọlọ́run á rà fún ẹ wàá ṣoríire. àmín. wàá máa lọ́re wàá máa bọ̀re mi ní fi ọ́ mi báyìí gbé ẹ sí. àmín. Grandma!
Mami, ojú yín ló ń dán yìí. Ẹ kújọ́ mẹ́ta. Ọ̀gá àṣẹ mú nǹkan bọ̀ wá fún mi. Èmi báwo àbí kí lẹ́yìn gangan fi ilẹ̀ fún gbọ́dọ̀ ṣe mọ bọ́kọ ẹ lé. Ó wà nílé. Ó wà nílé. Darling, ṣé tí ẹ̀rí lè yí ẹ máa drop ẹ̀kẹ́ tó lọ? Kò sí wàhálà. Kò sí wàhálà. Má wulẹ̀ kí mi. Má kí mi rárá. Kí ni mo ṣe? Mi ò fẹ́ kíkí ẹ. Ìwọ ń béèrè kí ni wọ́n ṣe lọ́wọ́ mi. Ìwọ mọ ohun tó ṣe. Kí ni ohun tó mú ẹ láti lọ ra mọ́tò fún bàbá ẹ? Ṣé bàbá ẹ tọ́ sí láti ra mọ́tò? Bọ̀tẹ̀yìn náà ní mọ́tò tí yín náà. Tí n bá dé tèmi kọ́ ṣóun ṣe wàhálà pé kóun jẹun ọmọ débi tí wọ́n lọ ra mọ́tò fún tẹ́mi bá ní mọ́tò 3 4 ohun tó bẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ ní wàhálà tí mo ṣe lé lórí ìwọ wá lọ ra mọ́tò fún bàbá ẹ̀ tó ní káwọn gbọ́mílé láńtà kan máa mẹ́mi lọ kọ́lọ́pàá wá mú mi tó bá ti kú síbẹ̀ nǹkan owó gbọ́mílé láńtà tí mo lọ gbà yìí kò sí nǹkan kan tí mo fi ṣe mi ò fi raṣọ ṣé bówó skul ẹ̀ ni mo fi san tí bá ti kú síbẹ̀ nǹkan. Mami ẹ̀wù ẹ má bínú ẹ̀yin náà ẹ má sàn kankan nǹkan tẹ́ ṣe ràǹgì lóòótọ́ ẹ̀yin mọ́mì ẹ jọ̀ọ́ ẹ̀yin náà níyà wa nígbà tí dáàdì ṣì wà láyé kò sí kóhun tóun ṣe ní jẹun ọmọ ẹ̀yin ní kẹ́ jọ̀ọ́ kẹ́ dáríjì dáàdì a dúpẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò mẹ́mi lọ ẹ̀yin mọ́mì ẹ jọ̀ọ́. ó yẹ kó sọ fún mi èmi ló yẹ kó gbàṣẹ lọ́wọ́ ẹ̀ kó tó màá wá sọ fún ẹ pé má rà fún. bẹ́ẹ̀ni Ọlọ́run ẹ má bínú máa ṣe gbọ́ màmí. ẹ jọ̀ọ́ wá jókòó. Mommy. Mommy ti bínú. Imam, náà lórí ẹran tí mo bá ń filẹ̀, àwọn èèyàn ti ń yọ mí lẹ́nu lórí ẹ̀. Àwọn èèyàn ti pọ̀ lórí ẹ̀ tó ti ń yọ mí lẹ́nu. Mo ti fẹ́ tẹ ẹran yìí. Àwọn èèyàn ti ní ẹran yìí. 50,000 là ń tẹ ẹran. Ṣùgbọ́n wọ́n ti ná ní 80. Ṣùgbọ́n ẹ̀ kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Mo fi ní kí sáré wá bá yín kó tó di pé màá ta ẹran. Afa Abdulatif, ẹ ta. Kí n tẹ ẹran. Ẹ ta. Torí pé èèyàn gbọ́dọ̀ fi agbára ṣe nǹkan tí ọba yẹ kó fagbára ṣe. Owó pọ̀ lọ́wọ́ mi lọ́dún yìí bọ́lọ́hun sì gbé wa nù. Bọ́lọ́hun bá sì ti gbé nǹkan síbì kan bẹ́ẹ̀ dàbá ló ń gbé kó ń bẹ̀ wàláhì ọkàn ìyọnu Ọlọ́run ìyọnu Ọlọ́run ní ọkàn nítorí náà ẹ ta. Imam ẹ jẹ́ ọlá màníléyà. Mo mọ̀ bẹ́ẹ̀. Ṣọ́ọ̀bù wà sílẹ̀ ni. Subhanallah kò sí nǹkan kan tí ń jọ́bẹ̀ sílẹ̀. Bọ́bọ́ bẹ́ọ̀kọ̀ tí ọba gba ohun àgbòyọ́ bọrùn ìkú òkú ọ dájú kí wá lọ gbà wọn lọ. Ẹ̀gbọ́n nígbà tá a wà nílé kéwú àwọn ọmọ kéwú máa kọrin kan a ní bàbá alábùkún àánú rẹ̀ ṣe mí ìyá alábùkún àánú rẹ̀ ṣe mí nínú iléyá lọ bá lọ gbà àwọn ẹran nígbà tí iléyá lọ tán ẹlẹ́ran bójú lé wọlé ìwà àgbà burú jáde. Ta ló sọ fún ẹ pé dandan ni iléyá irun tó jẹ́ dandan ó kọ́ ọlẹ̀ ó kí èyí á ní òwe òun lòun Ọlọ́run bíbí tí ṣe dénú a sì gbọ́dọ̀ gbà. Àfà ṣe nǹkan tí mi ò gbéga ṣe ni pé ẹ jẹ́ ń gbé fún yín tó bá sì dẹ̀ yín léyá ẹ máa fún mi lówó. Kí mo wá fi yàtọ̀ sí bàbá aláṣejù àti ìyá aláṣejù tọ́lọ̀ gbà wọ́n ẹran nítorí ìpele yá wọlé aláàgbọ́dọ̀ gbà wọ́n rẹ̀ ọwọ́ Ọlọ́run ló ṣe bó ṣe ṣe lọ́dún yìí èmi sì ti táwà ká létò aláàláì tọ́lọ́mbá kádàrà pa apẹ̀rún ìbá ilẹ̀ tó kùn yìí kó sú Ọlọ́run lè sí bí ọba sì wá ṣe tábà ti wà lálàáfíà ara èèyàn gbọ́dọ̀ yáwó kọ̀ bí kọ́ lọ gbà àwọn ẹran kó fi paléyá ńgbà léyá bá wá lọ tẹ́tẹ́lẹ́rẹ́ bá bójúlé wọlé ìmáàmù àgbàyìn gbòdú jáde dandan kọ́ ẹ pé kí n tẹ ẹran ẹ̀ta tá a sì sọ ọdún lọ́la. wá bí sínú ìlà ìtàlá ẹ̀ta. Imam ẹjẹ́ mi tètè máa lọ. Ọ̀dà lórí ọjà wa. Ẹ máa ń lọ pàdé. Ẹyin Àfà Abdulatif ẹ dákun ẹ máa kírun. Ẹ máa kírun tí ọmọ ọba kírun. Má kírun ọmọ ọba kọ́lẹ̀ ẹ máa kírun. Salaam alaikum sa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ ìmáàmù ìjọ yìí ni mo béèrè. Máàmù mọ̀síjìdì. Bẹ́ẹ̀ni sà. Èmi náà ni. Ẹ̀yin ni. Bẹ́ẹ̀ni. Tọ́ sà mo ní kí wá fi ẹran yìí kí wá fún yín ni pé ọdún kan la kẹ́ lè rí nǹkan fi ṣe ọdún ni sà. Allahu akbar. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Kí n fi ẹran ṣọdún lẹ mú wá fún. Bẹ́ẹ̀ni sà.
ẹ dákun kí ló kọ tí. Délé Aláké ni sà. Délé Aláké. Bẹ́ẹ̀ni. ẹ ló kọ bí Abdulkareem Abdulrahim tàbí Ramani. Ó ti sà Kristẹni là wa. Bẹ́ẹ̀ni sà. La ayila ilànlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Kristẹni. Bẹ́ẹ̀ni sà. Allahu Akbar. Allahu Akbar. Kò tán síbẹ̀ sà. Ẹgbẹ́ lẹ́yìn náà sà. Kẹfì ra bí àlùbọ́sà, ata, òróró, epo tẹ máa fi ṣe àwọn ètò tó kù. Kristẹni dẹ̀ ni. Bẹ́ẹ̀ni sà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu. Ẹ tẹ́wọ́. Oko ní sàrà ohun tẹ́ fi lè sọ Ọlọ́run jẹ́ ó ba tó bá ba Ọlọ́run ajé ràn gbogbo bùkátà yín Ọlọ́run á bá wa bí ìyá rẹ̀ àmọ̀ṣe yín Ọlọ́run á bá wa bí ìyá rẹ̀ àṣìṣe yín Ọlọ́run ọ̀sán ó dàmọ̀ṣe ọlá àjẹkẹ̀sù Ọlọ́run bí tiwa hùn kí gbogbo bí ẹ wá lówó dé láyé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wàrà fáná òmọ̀kánà àlíyá òkè lé wọn máa lọ gbogbo bí tẹ́ ẹ wọ mọ́tò dé ẹ ní padà fẹsẹ̀ rìn débẹ̀ ọlá àjẹkẹ̀sù Ọlọ́run ọlá láìláìláńlá ọlá yá fatia lẹ́yà ansuruna muksadina fàyínà mukisadina fíbinẹ́ńlá ya fatia lẹ́yà ansuruna muksadina fàyínà mukisadina fíbinẹ́ńlá aláwọ̀ sẹ́lẹ̀ aláwọ̀sáyidina muhammadu dilifati limongulika wàlẹ̀ àtìlímọ̀ sabaka nasiru lẹ́yà kibila kọlẹ́ adila sirati kalẹ̀mọ̀ sitẹ̀kimi wà láàlìhí akankati yamudali àti subuhana rọ̀bíkà rọ̀bìlìn sáti àmọ́ yasifu wasalamu alamusalini wàlẹ̀ amdulilayi rọ̀bìlẹ̀ alamin. Ọtí ó tutù bí o máa fòwúrọ̀ pọ̀ ni. Àwọn tí wọ́n ti fẹ́ fún wa ní play ní next week wọ́n pè mí lánàá. Pípé kọ́ ló má ta báwo ló wú. Àwo máa jáde oṣù wọn ti pè lánàá fúnra wọn. Àwo máa jáde. Tó bá jáde máa lọ ṣeré fún ọ àgbàṣẹ́ mi. Àbí kí ni iṣẹ́ wa àwa lọ́nà méjì. Afa ẹni tí ó fẹ́ fún wa ní owó yẹn ṣáná ti yẹn ti dùn. Ìyẹn ó pẹ́ jù àdúrà rẹ̀ Monday. Àlàyé jẹ́ ń bá ń bẹ̀ Sure. Pé mi ò kí ń da ẹ̀kọ́ tí jẹ́ kí n jẹ làkẹ́dẹ́ ń ké lódò. Ṣífẹ́ ṣì wà wọ́n ṣá. Kí ẹ̀ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ náà. Láyé bẹ́ẹ̀ pé tó o bá lówó lápò ìrìn ní dẹ́nu. Wọ́n ti fẹ́ wọ́n. Ó tutù bí omi àfòwúrọ̀ pọ̀. Owó làwọn obìnrin ta sẹ́sìn. Iṣẹ́ ìmọ̀ nǹkan tó ń lọ ń gbòòrò ni. Ó ga ìwọ̀n tó wá tó o fẹ́ márì lásìkò yìí. Àpò wá fù, o ò gbalé, o ní mọ́tò tó ṣe pápá everything AC, kò dúró déédéé, ọwọ́ kò fẹ́ fóbìnrin, kò ní dẹ́ lábàá ọmọ ẹ̀kọ́ ń bọ̀ ní. Bọ̀dá Sálísù ló máa lọ dá lọ́nà ẹ̀kúlé. Kí ló ń sọ yìí? Aláyé gbogbo story love yẹn ayé àtijọ́ ni. Ṣó tiẹ̀ rí èyí tó sọ yẹn ò parọ́, ṣó ti yẹn ń sìn. Torí ta bá ní ká wò lóòótọ́, ṣó láwọn obìnrin tó wà ń tà ń sìn níbi tí wọ́n burú dé. Tọkùnrin ò bá níṣẹ́ lọ́wọ́, wọ́n máa fojú ẹ̀ rí o. Okay now, jẹ́ kí n ṣe example kan, ọkùnrin ò níṣẹ́ lọ́wọ́ ń sìn kó wá lọ fẹ́yàwó. Nígbà tó fẹ́yàwó tán, wọ́n bímọ, ó wá bímọ. Ṣó mọ̀ pé bills ti máa pọ̀ lọ́rùn ẹ̀. Sure. Kọ́mọ yẹn tó jẹun, kíyàwó tó jẹ, kó tó sanwó ilé, kó tó ra gbogbo foodstuff àbí owó ọlọ́dẹ gan wà ń bẹ̀. kó tó sanwó NEPA, owó ọlọ́dẹ, owó gbogbo ẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn obìnrin ọ̀rọ̀ wọn ọpọlọ ni wọ́n fi tó bá tutù náà máa ń bá sí. Ó dẹ̀ ti di dandan tó méwúrẹ́ so lókùn ló máa fẹ́ràn pákí ìwọ tó fẹ́yàwó sílé ṣó nímọ̀ kó máa jẹun ni. Jọ̀ọ́ obìnrin tó bá gbé wọn sílé tírú ẹ̀ ò bá ti ṣẹlẹ̀ mọ́ wọ́n máa jápa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa já ẹ̀sọ́ gọ̀dù ni. Àgàrà kíyàwó yẹn tẹ̀ máa wà níṣẹ́ lọ́wọ́ gbé gidi ni o. Tí wọ́n bá wọn finally. Olórí tèmi ó sí àwọn tó máa da ẹ̀kọ́ tẹ̀ mọ́ṣẹ́ tó bá ti wọlé àjọ máa pín 50-50 ní no city. Yéé mo fọ́ o owó ló lè ṣe. Owó tí ìdòtí parọ́ tó bá dé lọ́tọ̀ wà bẹ̀rẹ̀ ìyá wèrè o. Farabalẹ̀ tí ẹ bá wà ní ọtí àwọn àṣírí mi máa tú síyàn lọ́wọ́ èèyàn máa rẹ kọ́kọ́ tó ti so ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ mo wà interested mo wà listening of hearing wọn so wọn náà farabalẹ̀ kó máa gbọ́. No rẹ wọ́n ṣe ogun ẹ̀ ló máa ń wọ̀ ọ̀gbẹ́ o mo mọ àwọn couples kan òrùka àbílẹ̀ báyìí ló fi síra wọn lọ́nà kan máa fà wọn.
but now ó mọ ọyàn tí mò ń sọ náà. òótọ́ ni o ṣé o mẹ́ni tó ń sọ yìí wàláhì ó ti ṣòwò ní. ó ní yàrá ìyàwó délé olówó fariwo nọ́mbà 1 nílùú iná. gbogbo ìgbà tí bá ṣiṣẹ́ sí báyìí máa ń gbà láti ní kí ló ń sọ yìí. o tí gbọ́n pa ẹ̀. délé olówó fariwo. ẹ mọ̀ pé mi ò sí ilé mo ṣe dé ni. owó jẹ́ ìdílé tẹ̀wọ̀n ní nǹkan tó fà á nìyẹn àwọn táwọn á nìyẹn. ẹ̀rọ sa Mr. Kola. jáwó olórin làwọn ń jẹ́ kò sọ ọmọ náà ní gbogbo agbègbè yìí. mo tẹ̀ sí lórí olórí traditional ẹgbẹ́ wà lẹ́kẹ̀ẹ́ ogun mike. ẹ má bínú pé mo wà controversy with your dialogue. kí la lè ṣe fún yín. ẹ tẹ́ lè ṣe fún mi pọ̀ yes kò dẹ̀ tún pọ̀ náà. kò sọ tílẹ̀. irọ́ mi ì tọrọ tì. èmi kàn bá ràn lọ́wọ́ abáyín ni mo ń gbọ́ tẹ dárúkọ ẹnìkan tẹ́ ń ṣe tuálẹ̀ gbòòsà kiri kan láìsọba láìsọjoyè mi ò mẹ́ntẹ́ ń sọ. délé olówó fariwo ìwọ ti lódodo rẹ ìgbà tí à ń sọ̀rọ̀ délé tí délé bẹ̀rẹ̀ sí ní náwó fáwọn the scene òun ló ń bọ̀ mi òun ló ń ṣe everything ìwọ ò sí nílé ìwọ ti travel ó wà lọ́gbà ọtí yẹ ìgbà tó máa dé sìn máa yẹ kó mọ délé tó bá sọ wà mọ wà pa ìwọ fìyẹn lẹsẹ mo mọ kọ́ tí mo sọ délé ọlọ́ba number 1. ẹni tí àwọn olórin báyìí táwọn ò bá ti mọ̀ ẹni ẹsẹ̀ lówó ni ó sì ẹ̀rí ṣe ni. ó ti wà nù ó ti pẹ́ àwọn ilé tí ń náwó ti pẹ́ wọ́n máa ń ṣe sí mi tí n bá send account details wọ́n ti ní lọ́wọ́ gbogbo gbani máa ń gbà láti mú kọ́ ẹ bá délé olówó fariwo wà gbọ́ pom bàbá ló ní. ẹ wá jọ tọrọ lọhùn nǹkan kan fẹ́ kẹ́ ṣe fún mi ó wù mí kẹ́ mú mi mọ máa yẹn àwa lè máa pariwo àti lè máa kí àá tó máa kẹ̀yìn náà. ṣé ìkọ̀tẹ́ fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ ọtí kírètì kan lẹ fẹ́ kí n fún tó pẹ́ máa fún mi débẹ̀ ó pè mí. kò sí wèrè ẹ ti mọ̀yàn ẹ ti mọ̀yàn ayẹyẹ òní ẹ ti mọ̀yàn ẹ dúró. Baby. My darling. Oleo. Báwo ni? I'm fine. Oh. How are you? How was your day? It was fine. And yours? Yeah, fine. I can see that. Baby. Yeah? Mo rí debit alert for 50,000 láìpẹ́. Mo wá ń wonder pé kí ló ra àbí kí ló ṣẹlẹ̀. Má bínú mi question yẹn. Yeah, babe. Tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni, ìyá máa ń jọ òun èèyàn gan lu yìí o. Really? Ìyá kan àtàwọn ọmọ ẹ̀. Ọkọ ẹ̀ ti kú. Then wọ́n tún wá ní challenges. Landlord kẹ́rù wọn jáde. Àwọn ọmọ ò lọ school. So wọ́n ní láti sanwó ilé àti kọ́ ọmọdé padà lọ sí school. Sí school àbí lọ́rọ̀ kan ṣá. Lọ́rọ̀ kan ṣá. Mo ṣe transfer fún wọn. Mo ṣe fún wọn as usual. Wọ́n okay. Má bínú. Màá ní bínú kẹ́. Ó yẹ kí n pè é kí n tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. No. Oore dà. Alright, má bínú pé mi ò pè é kí n tó ṣe. No, it's okay. Èèyàn fi ṣoore ni now, so it's okay. Alright then. Alright, so freshen up. Okay. My set table on scene. Alright. Alright, love. Yeah. Báwo wá ni díẹ̀? Ẹ kú jókòó. Ìrora o. Darling. Ọkọ mi. Kí lẹ orúkọ yín lẹ́yìn kan náà? Jáwó olórin ọba. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ò lè dá nǹkan ṣe lẹ́yìn ìyàwó mi. So gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn, ó yẹ ẹ sọ nísìn. Ẹ pẹ́ fún wa mọ̀. Olórin ni mí, olórin àgbáyé tó ń mọ̀ dáadáa. Mo wà talented. Yes, and sing well. Gbogbo àwọn olórin tá a jọ lùgbà látòrí Wasiu Ayinde, Shina Peter, Pasuma, Saheed Òṣùpá, lórí Màláíkà, lórí Àtàwẹ́wẹ́. Àwọn tá a jọ lùgbà nìyẹn. Bọ̀ torí pé èmi ò rí ẹ́pà kò jẹ́ kí n wà lifted up. Ṣé àwọn èèyàn ló máa ń sọ fún yín pé wà talented ni àbẹ́yìn lè rò lọ́kàn ara yín? Èmi fúnra mi mọ̀ pé I'm a plenty talented. Then wọ́n tún máa sọ ń gbòòrò tí máa gbọ́. Àti pé àwọn orúkọ tẹ dá yẹn àwọn àgbàlagbà olórin àwọn pípọ̀ yẹn. Àwọn sẹ́ẹ̀tì mi àjọ lùgbà ni ojú orí kan náà fi ṣe. So kí wàá lè fẹ́ in a nutshell? Tí mo fẹ́ ni ayé yẹn á da. Mo ti lọ bá àwọn marketer pé mo ti wà rẹ́kọ̀dù but okay kí n wà shooting on publication of video. Ṣé bí a kẹ́ continue pẹ̀lú Yorùbá yẹn ẹ máa di English yẹn rárá. Tẹ́ bá fẹ́ kí n owó tí wọ́n fi rán mi ní school pé kí n proof ẹ̀ wájú máa sọ Yorùbá. Ẹ̀sìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ya musical video mo wá lọ bá àwọn marketer wọ́n á ní oní tí mo kọ yẹn ó wẹ́ fi gan pé ó dùn gan pé but àwọn ò ní owó láti kólẹ̀ láti lọ́ọ́ fi ya but tí bá lè yá ìpè títà ìrọ̀rùn ló bá dé àwọn bá market yẹ ibi tí mo wá ẹni tó máa ràn mí lọ́wọ́ kiri náà wá dárúkọ wọn pé aláàánú kan tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ ni wọ́n mo ní nílùú yìí tí mo ti ń kọrin kí lè mọ orí ẹni báyìí ìyá dẹ̀ jẹ mi láti jọ yìí láìsí páyé ń ṣe mí ẹjọ́ tó lọ́lọ́run ẹ jẹ́ kí n mọ ẹni tẹ́ ń sọ gangan. Bí èlò la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀? Bíi 500,000 máa tó mi.
500,000. Ó dẹ̀ máa tó fún everything. Okay. Mr. Jawo, lórúkọ èmi àti ìyàwó mi, a máa fún yín ní 1 million naira. Ìyẹn ti pọ̀ jù 500,000 ni mo fẹ́. Ìyẹn máa le fún mi láti ká padà. Actually, àyà yín. I feel support ministry yín ni. Like iṣẹ́ yín náà ni so. Iṣẹ́ dẹ̀ lògùn iṣẹ́. Tẹ́ bá ti rí owó yẹn bẹ́ẹ̀ yẹn sí kẹ́ lọ fi ṣe music out ẹ fẹ́ yà. Lájọ́ tí mo ti délé ayé, ẹnìkan mo gbọ́ pé sóre fún yẹn báyẹn rí. Òun ní lóko fílẹ̀ fún jìnnà sí láì fún àyà. Má sùn mọ́. Ẹ ṣí. Ẹ ṣí. Kò tọ́ pé dìde. Ẹ dìde. Ẹ ṣí. Tẹ́ bá fẹ́ mọ̀ pé olórin ọba gidi ni, ẹ jẹ́ kí n kọ 2 minutes singer fún mi. No, ẹ jẹ́ ká lo 1 minute tó máa pẹ́. Okay, kọ́ má bàa long life. Jáwé olórin mo ti dé, mo ti dé. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ìwé làgbà, ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé làgbà, ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ó yá Mr. Jawo, olórí ọba, ó yá kọrin fún wa kí wọ́n máa mú jó, ó yá jójó wa, ẹ jójó wa, ẹ jójó wa. Ẹnjìnà, ẹ pọ̀ sẹ̀ bẹ́ẹ̀. Ẹ pọ̀ sẹ̀. Ṣé rí nǹkan tẹ́ máa ṣe fún mi sí ni pé ẹ play acapella yẹn ká gbọ́ ná. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ìwé làgbà, ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé làgbà, ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o. Ó kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Ẹ ó ti wá òkè bẹ́ẹ̀. Olórí ọba, ó yá kọrin fún wa kí wọ́n máa mú jó, ẹ jójó wa, ẹ jójó wa. Ọlọ́run nasa ẹ náà lọ, nasa ẹ lọ. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹnjìníà ẹ kàn bá fi bars díẹ̀ sí. Ẹnjìníà ṣebí ó wà òkè bẹ́ẹ̀ àbí kó tún mú. Ó wà òkè, ó wà òkè, ohun yẹn jáde. Ẹ fún wa bíìtì ń gbà yẹn. Ẹ fún wa bíìtì ẹ ká fi rìázì orin tá a gbé wá. Ó yá ẹ ṣàbẹ̀sí. Ó yá rìázà. Nígbà tó tún pọ́gún, àwọn onímọ̀ bára. Ó mú mi yálé, ṣé a máa mi? Abálánú kan tójú gba èèyàn lọ. Òun délé olówó kéré mà ní. Aláàbò tó ti sóré fún mi lè gbàgbé. Àwọn tó rí sàn. Ẹ bọ́ sà, kí ló ṣẹlẹ̀? Jawo, kí ni gbogbo eléyìí? Ibo lẹ tí ìkọrin dé tẹ ti ń kíyàn. Kí ló ń sọ lẹ́nu tí ò dáa yìí? Èèyàn gbọ́dọ̀ jábára mórí jẹ́. Èèyàn tó wò mí sùsùn gbà tí yà ń jẹ wá. Táàrẹ́rẹ́ gbà táàrẹ́ rẹ́kọ̀dù ṣe tó dẹ̀ ní ó yá wá lọ ṣe rẹ́kọ̀dù fún mi tí mo dẹ̀ wá ṣe ẹjọ́ ta ló yẹ kí n kọ́ kì tí ò bá sóhun. Irọ́ ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo orin tẹ́ ẹ gbé wá yẹn tẹ́ máa ń sọ pé wà ń kun yẹn ẹ kọ́ ń sìn ẹ fi kíkì lẹ̀ sí side 2 irú ẹ̀ ń tẹ́ ń sọ yẹn ẹ kí òun nìkan tán side 2. Tẹ́yìn gan mọ̀ pé orin tó wà lẹ̀ tírélọ̀ lè kó ẹ jẹ́ ká kọ́ kí àwọn tó máa fún wa lówó ná. Owó tẹ́ máa dágbà tẹ́ ẹ̀ ní fún wa. Àti pé àwọn tá a sì fẹ́ kí pọ̀ mi ti kéèyàn rárá. Bíi ta ni. Àwọn bí ẹni èèyàn bí èèyàn onífádé àkọ́jímọ́tò gbogbo Amẹ́ríkà ní Connecticut, àwọn bíi Gbẹ̀ngà Scorpi London, àwọn bíi Suri Boxer, àwọn Àtíkù gbogbo ilé epo ṣáà máa gbogbo mọ́rúwá, àwọn bíi Simo Àmùdá ṣáà máa gbogbo Yànàpájà, èèyàn ọjí èèyàn Wàsíù ẹni òsè ó bàbá rílí èèyàn Sẹfẹlá Stonebridge. Ẹ wò ẹ ní sùúrù jàre ibi tẹ́ ti fi bọ̀rọ̀ jẹ́ nìyẹn ẹ kí MC ẹ kí Kókó ẹ kí Túndé àfáà Túndé náà ládùúgbò ẹ wá ń sọ ẹ kó wọn sí side 3 gbogbo àwọn ilé side 3. Ẹ Jawo ni o máa kíyàn bọ́ tó bá tiẹ̀ máa kíyàn àkọ́kọ́ kọrin tó dùn fáwọn fans wa kọ́ lè gbọ́ wa kọ́ lè like ẹ̀ ní producer wa là ń produce fúnra wa a dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tó dáa. A máa kọ gbogbo ẹ̀ náà la máa kọ ẹ má kánjú orí fún wa ńlẹ̀ orí tí wọ́n ń gbé mi nú ó yá. Ẹ fún wọn bí. Ejina gbé sókè. Ó yá. Ó tẹ̀ yìí sì bàbá ṣe la máa ṣe. Ó yá ẹ ṣe ẹ bá kíyàn straight ni. 50-50. Kò sí wàhálà ẹ record by. Ó yá Àjàní olórí ọmọ Jawo ó yá kọrin lọ. Nígbà tó jú gbọ́gbọ́ àwọn onímọ̀ bára tó mú mi yálé nílé olówó kéré màá ní. Nígbà tí mi ti jẹ́ nǹkan òun ló pè mí pé sọ lè ṣe rẹ́kọ̀dù. Ó ní bàbá mi níṣẹ́ méjì tí mo sáhùn ṣe èmi ò mọ̀ ju kí n máa kọ fújì lọ. Pàṣọ báwo Òṣùpá báwo àwọn ní Pàṣọ àwọn.
níbo ló ti wá? Who are you? Ta ni ẹ́? Báwo lè lè lù ẹ́? Ta ni ẹ́? Who are you? Who are you? Bí mo ṣe lálàá yẹn kéré nìyẹn. Ṣé tí mo tají lóru báyìí, mo wá bẹ̀rẹ̀ àdúrà. Mo gba àdúrà yẹn tílẹ̀ fi mọ́ ni. Kí ni ilẹ̀ mọ́ sí? Mo bẹ̀rẹ̀ àdúrà yìí náà ni. Mo wá bẹ̀rẹ̀ sí ń try oyin. Mo ò get through sí ẹ. Mo ṣe pé àfáà nìyẹn. Àfáà ni a máa ṣe àdúrà. A dẹ̀ máa tún gba àwẹ̀. Bí kí n sọ fún yín, àdúrà àti àwẹ̀ ìjọ 7. Ẹgbọ́n mi sìn, èmi ní pátì àbí ṣíṣe kankan tẹ́ bá ní for now. Ẹ jọ̀ọ́, ẹ pátì for now. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni. O gbọ́? Grandma, ọ̀rọ̀ gidi lẹ sọ kalẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tẹ́yin náà rí nìyẹn, a lè pé ó máa yá kó pẹ́, a dẹ̀ lè ó máa pẹ́ kó yá. Ṣùgbọ́n grandma, tí yá bá ṣàgbà pípẹ́, àwọn ọmọ wa tàbí kalẹ̀, ẹ bá mójútó wọn. Kí ni yàmàyàmá tó ń sọ yìí? Ọlọ́run ò ní jẹ́ kémi rí rẹ̀. Ẹni ẹ̀yin ò ní síwájú o. Kí ni oyin òun wọ̀ mí ni? Kí ni gbogbo nǹkan tọ́kọ ẹ̀ sọ yìí? Màámi, òótọ́ ni my darling sọ. Ṣé ẹ mọ̀ pé the number of years téèyàn bá lò nílé ayé, òun gangan kọ́ ló matter. But the impact téèyàn bá ní láàárín àdúgbò, ní life àwọn èèyàn, ìyẹn gangan ni most important thing. Ìyẹn dẹ̀ wà láàárín ẹ̀dá àtọlọ́run. So tọ́lọ́run bá ló yá, ó yá náà nìyẹn. Because the most important thing is that we have. Ẹ̀gẹ́gẹ́gẹ́gẹ́ sọ̀sọ́kúsọ jàre. Kí ni gbogbo yàmàyàmá tẹ́ ẹ̀ ń sọ yìí? Ẹ̀yin méjì ẹ má jà mí láyà o. Kí ni gbogbo eléyìí? Wo. Kò sí nǹkankan, my darling, má jà mọ́ mi láyà. Ẹ ló àfà. Mo àlàáfíà ni ẹ wò àwọn méjèèjì wà níbí o. Gbogbo yàmàyàmá náà sọ kò yé mi o. Kò yé mi o, ẹ má bọ̀ o. Ọládélé yìí náà ni mo ṣáà máa rí lójú àlá. Bí mo bá ti lálàyé òun nìkan ṣoṣo yìí náà ni. Mo wá rí wípé nínú àlá mi ó dolòṣì. Aṣọ tó wọ̀ ó ya mọ́ lára. Òun gangan fún rẹ̀ wá dàbí wèrè. Bí mo ṣe ń lálàá yẹn nìyẹn. Ìyẹn ni mo ṣe sá wá báyìí kẹgbà mi torí kò yé mi. Màmá wa, Olúwa lẹ sátọ̀ wá, kì í ṣe èmi ẹlẹ́ran ara lásán lásán. Ọ̀tá ò ní farapamọ́ jẹ níyà lágbára Ọlọ́run. Olúwa ní òun ni, èmi ni má ṣe bẹ̀rù. Ẹ má ṣe bẹ̀rù o, ẹ fọkàn yín balẹ̀ torí pé ẹ sátọ̀ Olúwa wá. Tó bá ṣe pẹ́lú mi ni a ní àlágọ̀ títí tí nǹkan máa fi bàjẹ́. Ṣùgbọ́n ẹ sátọ̀ Olúwa wá. Ìgbàgbọ́ mi ni pé ìṣòro náà ò ti di ìtẹ̀mọ́lẹ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ṣe wí. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ṣe ṣe. Àmín Jésù. Fún ìdí èyí mo mọ̀ dájúdájú pé Ọlọ́run kì í farapamọ́ jẹ̀yàn yà. Fún ìdí èyí ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa yọ sí wa, Olúwa wá ṣe wá lógo, má má gbọnu ẹyin. Ọkọ mi, ẹ dìde ẹja lọ jẹun, oúnjẹ ń ti rẹ́dì. Mo ní ṣọ́rọ̀ oúnjẹ ló wà nílẹ̀ yìí. Mo ò lébi orò bí ṣe ń rò ṣá. Láti bí ọdún méjì sẹ́yìn ló yẹ kówó yìí ti tán. Kàkà tó máa fi tán, owó yẹn ń pọ̀ sí ni. Láti bí ọdún méjì sẹ́yìn yẹn náà dẹ̀ ni mo ti ń lálàkàlà. Tó bá tiẹ̀ jẹ́ pé èèyàn fẹ́ tó ṣì padà ní àti múra sílẹ̀, àti mọ̀ pé bóyá máa ṣẹlẹ̀ nìyẹn. Bọ̀tì èyí owó tí ò tán yìí sìn tó túbọ̀ ń pọ̀ sí, ṣé tó bá yà kò ní bọ́ sórí? Ó rí pé kú yá jẹ̀sìn lọ báyìí. Ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ ni mo gbọ́ o. Ẹ má sọ̀rọ̀ kú o. Ẹ má sọ̀rọ̀ kú o. Ṣé rí? Mo mọ̀ pé mi ni mo ti yí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Tẹ́ bá rò pé máa fà wọ́n mọ́lẹ̀ fún mi. Ọlọ́run ló ń wo ọmọ wèrè o. Torí ikú yín ó ti dájọ́ kú wa o. Àwọ̀ ẹ̀yin ó ti dà o.
àwọn ẹ̀yin ti dájọ́ gbá wa o ẹ wo ẹ kó síbi tẹ́ ẹ lọ a máa jọ kú ni o. Mami, ẹ rà mà. Ẹ rọra mà. Yes ma. Kò sí nǹkan kan. Àlàáfíà ni fún yín o. Àlàáfíà ni fún yín tó ń bọ̀. Kí ló dé? Màámi, kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Màmá, mo kí yín ẹ kú ayọ̀, ẹ kú oríire, ẹ kú ọ̀rọ̀. Arábìnrin, arákùnrin, Olúwa sọ pé ohun kọ̀ọ̀kan kan wà tí ẹ daṣọ bò. Olúwa sọ pé kẹ́ ẹ jẹ́wọ́. Ẹ gbọ́, pásítọ̀ lóhun kọ̀ọ̀kan kí ni? Ẹ wo, pásítọ̀, òótọ́ ni. Mo rí rí. Kí ni nǹkan náà? Nígbà tójú ń pọ̀ ní àtọkọ mi, ìyà yìí pọ̀ débi pé àwa rò nǹkan tá lè ṣe. A bá lọ bá babaláwo. Ilé o ọmọkùnrin. Ẹ ǹlẹ́ bàbá. Ifá tó yọ sí ẹlẹ́dàá rẹ̀ ó le púpọ̀, ó sì dùn gbọ́ létí tó bá lè ṣe. Ó gbé wẹ̀yìn wò, ó ní ó gbé wẹ̀yìn wò, bóyá jámi ọ̀tí ẹ̀ pagún. Kíní ń bẹ lẹ́yìn bí òṣòwò sọmọ. Adéhàmú Àdìgún tí ó ta náà rẹ̀ tún di òrìṣà ṣe. Àdìgún tàn sílé o, Àdìgún tàn sọ́nà. Wọn ò mọ̀ pé náà rẹ̀ l'Àdìgún tàn. N ò kánjú, ojú ò kán mi, ẹni ojú bá ń kán ọmọ bá tiẹ̀ lọ. Adéhà fún ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó gbégbé níyàwó. Ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó mú gbé sáyà. Ifá yìí sọ̀rọ̀, ó pòwe. Ẹni tí irú Ifá ìbá yọ sí, Ifá jẹ́ olúwa rẹ̀ wípé ọ̀la. Àwọn náà ṣeun. Ọ sì lu àmọ́ ara rẹ̀ lọ́la ọ̀hún wà. Nígbà ìwọ bá là tó lu níyàwó rẹ̀ ó tó fọlá yẹnu. Ìkan náà ni wà, ó wà òkè. Ọkùnrin rẹ̀ jókòó bẹ́ẹ̀ ni bá. Ọ̀kárì, àmọ́ ó ṣe sùúrù. Ó ṣe pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ọmọ ọdún mélòó ni ọ báyìí? 35 years ni bàbá. Ọ̀kárì, 35 years. Bẹ́ẹ̀ni. Mo tún bi àwọn onílẹ̀ léèrè. Mo bi olórí àwọn pàtẹ́pàtẹ́, mo bi àwọn àgbà ṣàkóṣàkó ọjà. Tání aṣọ àfòsíwọ̀ fúnkú, tèrè òṣèwọ̀ fẹ́fọ̀n. 80 years lọ́kọ látòdì ọ̀run wálé ayé, tó lò láyé. Ọ̀pẹ. Ó rántí ẹ̀mí gígùn náà. Àmọ́ ọlà ta lónìí, ó dìgbà ó bá pé 60 years. Ó tó bẹ̀rẹ̀ sí lò ó. Èèyàn tó túmọ̀ sí wípé ogún ọdún gbáko ló fi lo ọrọ̀ òun dọjọ́ alẹ́. Àjẹpẹ́pẹ́ dọjọ́ alẹ́ ni. Bàbá, 25 years la ṣe máa fi jìyà. Ṣùgbọ́n àárọ̀ rẹ̀, ọ̀sán rẹ̀, inú kòrò. Ó fara dà ní. Bàbá yìí ó ń ṣoríire mọ́ náà. Ó mì kan tún máa jìyà 25 years. Àmú ìta ti jẹ yìí. Bẹ́ẹ̀ni. Títàn ti dé báyìí. Kí ló mìíràn báyìí títàn ti dé? Ìyà tí mo ti ń jẹbọ̀ látọjọ́ ẹ̀. Títàárọ̀ bá tọ̀sán, títọ̀sán bá talẹ́. Màá tún á dúró another 25 years. Èmi ò rò pé nǹkan tí bàbá yẹn mì ni. Bàbá yẹn kàn fi 25 years yẹn fi ṣàkàwé fún wa ni. Nǹkan tó ń try láti sọ ni pé àárọ̀ kò ní dá, pé kò ní sówó. Ọ̀sán náà pé kò ní sówó, pálẹ́ lówó máa wà. Nǹkan tèmi wá ń rò bó ṣe ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi tí ń rò. Pé bóyá ká sọ fún wọn pé kán bá wa fast forward alẹ́ yẹn. Kán gbé alẹ́, kán bá wa gbé sọ́sàn. Kán dẹ̀ gbé ọ̀sán, kán gbé fálẹ́. So that owó máa wà lọ́sàn. Ìyàlẹ̀ ó mì gbé ìyàlá máa jẹ kẹ́yìn nìyẹn. Ìyẹn náà mo tún ti rò náà.
mo rò pé time tá a bá fi lówó yẹn a máa ṣàánú a lè ní NGO gan a máa fáwọn èèyàn lówó a máa ṣe oríṣiríṣi fáwọn èèyàn ṣúra àwọn tá a bá ṣe fún yẹn àárẹ̀ tó máa láàánú wa ṣé ó possible ni téèyàn bá tiẹ̀ ṣoore fẹ́yàn mẹ́wàá bó ṣe èèyàn méjì á sì láàánú èèyàn àwọn méjì yẹn la máa live on tá a bá ti di alẹ́. ìgbà tí mi kọ̀ ọ̀nà ìlú olúwo mi àdá wọn lọ gbé bá fún àdájú ìbò nàìjíríà tí tá a wá ṣe lónìí ọ̀fìn dandan o torí lékeleke ìṣẹ̀yẹ alẹ́ mọ́ òkò ní ìṣẹ̀yọ ẹ̀yọ wọ́n fi lé yín ṣèpàdé mọ́ bá ńlá oko tèmi jẹ ní ló bá jọ lójú ẹ. ó wẹ òsì ara rẹ̀ àìní àìpàkó babaláwo kí wàá nílò àmọ́ àgbọ̀ ó wá yẹ kówó yẹn ti tán láti bí ọdún méjì àmọ́ láti bí ọdún méjì yẹn lọ́kọ mi ti ń lálàkàlà àwa méjèèjì ti jọ ń lálàkàlà ẹ̀rù wa ń bà wá pé owó ò tọ́ ṣàmù nǹkan tó wó tí ò tọ́ yìí máa dà kó má lọ di pé ó máa dẹ̀ sí fún wa. a ní mo fẹ́ pé kí rọrùn wá jọba nínú ilé yìí o ó ti róye wípé rọrùn sì máa jọba o ó ti jọba. olúwa sọ pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè. àmín. olúwa dẹ̀ tún fi yé mi pé owó tẹ́ rò kó máa tán olúwa sọ pé kò ní tán o. gbogbo àwọn èèyàn tẹ́yìn ń nawọ́ sí àyànfẹ́ ọlọ́run wà lára wọn. gbogbo àwọn èèyàn tẹ́yìn ń ṣe láàmú ẹni tọ́lọ́run fẹ́ ràn lọ́wọ́ tó gba ọ̀dọ̀ yín ràn lọ́wọ́ ó wà láàrin wọn. olúwa sọ fún mi pé owó yìí kò ní tán bẹ́ẹ̀ ni ẹ̀mí yín yóò sì gùn. ní ìsinsìnyí ní ìgbà gbogbo kẹ́ ẹ máa gbàwẹ̀ kẹ́ ẹ máa gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ ti kánjú ṣùgbọ́n olúwa fi ojú àánú ó fi wò yín. ní báyìí ẹ jẹ́ ká kúnlẹ̀ ká gbàdúrà. Praise the Lord. Hallelujah o. ó tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ ó ní kí ẹ fi ọkàn yín balẹ̀ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ tún máa ṣoore bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ torí pé òun ni ọba ẹlẹ́san òun yóò sì san fún yín. ó ní ẹ̀yin kì yóò kú ikú kíkú kan sẹ́ẹ̀ bí kò ṣe yíyè. gbogbo ènìyàn tí ara ń ni ẹ̀yin ń tù wọ́n lára ẹni tí ojú ń pọ́n tẹ̀yin sọ pé kójú má pọ́n wọ́n tẹ́ fún ní nǹkan ẹ rò pé ọlọ́run kò mọ̀ ni ọlọ́run mọ̀. fún ìdí èyí olúwa sọ pé kẹ́ ẹ fọkàn yín balẹ̀ kẹ́ ẹ tẹ̀síwájú nínú rẹ̀.